Àgbọ̀sẹ̀sẹ̀ ìfàyàlé. Àkàrà lé o ẹ káàbọ̀ lákẹ́ni tọ́gbọ̀ oko akíwá kú dédé wòye onílé ní lóko ní lẹ́yìn odi àti ibikíbi tí ẹ bá ti wò wá òní ní ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ọdún 2023 ìlú Ìbàdàn la wà Ìbàdàn ní Olúyọ̀lé Ìbàdàn bí sí ọgọ́ ní ilé ìjọsìn ìmọ́lẹ̀ Olódùmarè níbi tí a ti ń ṣe àkójáde àwọn orin tuntun tó jẹ́ ti ṣẹ̀ṣe kí tiẹ̀ ní ipa tí orin ń kó nínú ṣẹ̀ṣe kí ni pàtàkì orin àti ibo tiẹ̀ lórin ti bẹ̀rẹ̀ ẹ rí wa òbí ìran onílò ní jẹ́ ẹni tá a bẹ̀ lọ́wọ́ ẹ máa bá wa ká lọ. Kò ní bàjẹ́ kò ní fẹ́ bàjẹ́ yóò máa dùn ló máa gbà wọ́n. Bá a ṣe pàtó yẹ orí nǹkan ò ní sí olódùmarè yóò kọ́kọ́ pàtó ọjọ́ gbogbo wa pọ̀ sí. Bá a ṣe ń pè wọ́n òun náà ní ká tún máa recognize àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn tó ti wà dànù. Tọ́sí wà ń kalẹ̀, orí wa ló kó tẹ́ wá bábá, inú wa ló rò tẹ́ ní kájọ yọ̀, bólére yọ̀ lórí yóò lè kárí bá a ṣe ń fi wọ́n hàn. Ní kí n tún máa recognize president bàbá wa. Ọ̀pọ̀wé làwọn náà, wọ́n ti pẹ́ dé ìṣẹ̀ṣe dáadáa. Táni mò ń sọ, táni mò ń péré, tó wọ́n ti ní ká gbé pépè lójú àwọn bàbá àṣọ̀rọ̀. Dr. Abiodun Agboola. Ẹ bá wa fi àtẹ̀wọ́ tó rí. Ẹ bá wa fi àtẹ̀wọ́ tó rí àbá yìí nìyí. Ó yẹ lọ ilé wọn sí. Ẹ máa mú wọn bọ̀ láàyè wọn lápá bí yìí. Ẹnì kan bọ̀ síwájú, ẹnì kan bọ̀ lẹ́yìn. Eléyìí bọ̀ bí ọkọ. Àṣàkẹ́ bóò ni wọ́n ti ń ṣàlàbà àbíkẹ́ àbẹ́ òní ọkàn jẹ́ pé ìṣorúkọ lọ́rùn ìwà àbẹ̀fẹ́ lèmi náà ń jẹun orúkọ sí ẹ̀rù ní kí n tó lọ ní lẹ́ni tí ó bẹ̀rù pé wọ́n máa ń jẹ́ mọ́ bá lọ lé àbíkò ní. Ẹ bá ń pàdé wọ́n kúrò tó àwọn ọmọ àgbẹ̀yà. Àpèsè àwo àgbáyé bàbá wa Ayọ̀ Ọ̀ṣun Ògbóládé. Ẹ bá máa fi àtẹ̀wọ́ jẹun tí o. Ẹ jẹ́ ká tẹ̀wọ́ ìwúrò dáadáa. Àtẹ̀wọ́ tó rí tẹ̀lé wà. Àdé ẹ̀sìn ìtumọ̀ àtọ́lá máa rẹ̀ jábọ̀ ọ̀bálẹ̀. Bàbéèrè bàbá ẹlẹ́wọ̀n ẹ̀sùn ó ti gba òní pàdé láti Olódùmarè. Bá a ṣe kí wọn táwọn ẹ̀kọ́ láìsí wọn òun náà ni ká máa lọ sọ́dọ̀ bàbá wa bàbá àlàáfíà. Ẹ bá wa fi àtọ̀wọ́. Àbí bàbá ò sí ìdè ni bàbá ti dé ẹ̀wọ̀n ẹ bá ń pàdé wọ́n fún bàbá àlàáfíà. Gbogbo èèyàn tí ò ní ṣàìsàn láìpẹ́ ẹ bá ń pàdé wọ̀ ìgbé nínú. Olú àlàáfíà lè ló ń tọrọ, ìdòwò ló ń tọrọ, oríire ló ń tọrọ, èsì gbogbo àti orí tó wà lókè ìrìnà tí lè tọrọ, náà ni kò ń tọrọ. Gbogbo ṣe ń tọrọ ẹ̀ nínú ń tọrọ ẹ̀ fún gbogbo wa. Gbogbo ìgbà ìgbé àìjẹ̀ mọ́, ó fà àlàáfíà fún wa. Ẹ bá wọn pàtẹ́wọ̀ ìgbé ìrìnà dáadáa. Bákan náà wà ní pàtẹ bàbá wa, àìṣe ṣọ̀gbọ́ Bọ́láńlé Àtàndá. Ṣọ̀gbọ́ Bọ́láńlé Àtàndá. Inú mi á lọ àbẹ̀ sára àbẹ̀ ayé gẹ́gẹ́ bí ara akẹ́kọ̀ọ́ aṣọ bí n bá rí bàbí. Gbogbo ìgbà wọ́n máa ń ṣètọ́jú rárá bá lọ káàkiri. Èyí tẹ́ ẹ ṣe lòwe tó ní káàkiri àti ìparí ọ̀rọ̀ lápá abẹ̀. A sì ń bọ̀ lápá abẹ̀ yẹn. Àbẹ́ ẹ̀fẹ́ sọ báwo èèyàn ni èdè ó sọ. Àbíyẹ olóyè Ṣọ̀gbọ́ Bọ́láńlé Àtàndá ní bá ń pàdé fún ọ lẹ́ẹ̀kan. Bá a ṣe ń recognize wọn náà ní kọ́ máa recognize àwọn tá a kó àkóso ìgbélé ilé tọ́wọ́ lónìí. Láti alága lọ́tún alága lọ́sì alága níwájú alága lẹ́yìn ọba bí èèyàn ìjòyè alága onítọ̀ gbúdọ̀ tó rú ṣíà àdúgbò ẹ̀kọ́ yóò rú ṣíà. Alága ńlá ọba bí ìjòyè alága kò tó lọ rú ṣíà òun kí ni ó ṣe yóò jẹ́ kó kẹ̀kẹ́ pẹ̀lú ọba alárẹ́rìn yóò wà pẹ̀ yóò wà máa gbọ́wọ́ ọ̀tún
tíṣà rárá tíṣà tiẹ̀ lájọ iṣẹ́ ọmọ ẹ̀ náà ló ṣe lórí tíṣà náà ní kóńgà iṣẹ́ tíṣà náà ní kóńgà iṣẹ́ tíṣà náà ní kóńgà ẹ̀dá ìrọ̀lẹ́ díẹ̀ èsì òkú jù ọwọ́ òní ló wá a ṣe ń pọ̀ lórí ibẹ̀ yẹn. Kí n máa bàbá alága òní àwọn ẹni bẹ́ẹ̀ ní àwọn èèyàn òní èèyàn àádùn bá rìn máa tòsí gbogbo ìgbà tá a bá ti ń pè wọ́n fọwọ́ ìṣẹ̀ṣe gbogbo ọgbà náà ló máa ń dá wa lóhùn bá a ṣe pọ̀ bíi àwọn èèyàn wò níta yí pé kí ló ń ṣẹlẹ̀ lápá bí wọ́n ṣàìmọ̀ yí pé ìjọ ọ̀pọ̀lẹ̀ Olódùmarè ló tún ṣe pẹpẹ wọ́n bá ti rí wọn lọ́sùn tán rí wọn lọ́sìn ẹ wò ó kékeré sì lélẹ̀ ìgbà tá a bá máa ṣí kàtídrà yìí mo mọ̀ pé a máa dín gbogbo ọ̀dọ́ ẹ̀ pa ni a máa pàṣẹ láti òkè náà láti federal government láti federal ministry of works wọ́nyẹn ibẹ̀ láti máa pàṣẹ àní kí ló ń ṣẹlẹ̀ àníjọ ọ̀pọ̀lẹ̀ Olódùmarè fẹ́ ṣí kàtídrà àfẹ́sílẹ̀ ìdúgba Olódùmarè tó ń gbẹ lápá bí ló sì ṣe é ṣe bẹ́ẹ̀ kí máa fi kí máa fi recognize rẹ̀. Sọ́dọ̀ Dr. Dasola Fadiro Adefa. Ẹ máa fi àtẹ̀wọ́ lóye. One and only Dasola of our time. Another person was in Kentwood. Dasola Lọ́tún. Dasola Lọ́sì. Dasola Níwájú. Bẹ́ẹ̀ bá dé United Kingdom, Dasola náà ni. Bẹ́ẹ̀ bá lórílẹ̀-èdè Amẹ́ríkà, Dasola ni. Bẹ́ẹ̀ bá dé Canada, Dasola ni. Àgàgà tá a bá wá lọ sí Trinidad and Tobago, Dasola ni. Èèyàn ló wọlé. Ó tún wọlé ní Olódùmarè. Ẹ tí ń wọ̀ ẹ́ máa rí wọ̀ láti Olódùmarè. Ẹ̀rù Dasola. Bàbá ti ń tọwọ́ gbàgbó, kì í ṣòní. Ẹ̀jẹ̀ máa bá lọ, kì í ṣàsìkò yìí. Ẹ bá ń pàdé fún Dasola dáadáa. Gbogbo ìgbà ló máa ń fọmọ lóàbí sí. Kí n máa recognize alága kejì. Bàbá wa olóyè Barrister Adérẹ̀mí Ìfáòwò Ìpè. Ṣé bàbá ti wà kálẹ̀? Wọ́n wà lójú ọ̀nà. Torí mo rántí pé wọ́n ti pè ní pé àwọn náà ti ń bọ̀. A máa reserve chair kan sílẹ̀ fún wọn. Bá a ṣe ń pè wọ́n táwọn recognize wọn, òun ni ká máa sáré. Ká máa recognize ìyá wa pàtàkì ìyá olóríire tí bọ́mọdé ṣe tí bọ́gbà ṣe, ìyá tí ń fọ́wọ́ ẹgbẹ́ ẹ̀ lóúnjẹ, ìyá tó jẹ́ pé bá a bá ní sàrábì kan èèyàn bíi 1 million ló wá tẹ̀lé yà. Torí àti máa ṣe bọ̀ náà ni kì í ṣe bá a níjọ́ kejì bá a lò búra ìní bàbá bó ṣe rí nìyẹn. Ìyá wa Yèyé Mọ́dù àwòrán àgbáyé ìrọ́pọ̀ òní oníṣòwò bá a bá a ṣe àtẹ̀wọ́ tó lè ní ọ̀dọ́ wa sí wọn. Bàbá wa ìbẹ̀ ọ̀gá lẹ́gbẹ̀ẹ́. Wọ́n ní èso sọ̀rọ̀ lórí wọn. Wọ́n á kí ìyá dáadáa. Wọ́n á ṣe wọ́n pẹ̀lẹ́. Àfẹ́ni tí ò bá bọ̀ náà ni ó sọ wípé tì bàbá wo ni. Àfẹ́ni tí ò bá bọ̀ ṣé màmá ti jókòó? Ẹ̀ṣẹ́ ẹni fún màmá jókòó. Ẹ̀ṣú ọ̀ ó dá yín lójú. Kò sí wàhálà. Wọ́n ti fi ìyá jókòó. Ìyá òye sì ń dárìn. Mo mọ̀ fáwọn èèyàn tá a jọ wá wà ní àbí màmá. Bẹ́ẹ̀ni ẹ bá ń pàtẹ́wọ́ yìí fún màmá. Bá a ṣe ń recognize màmá wa náà ni a tún tẹ̀wọ́jú láti recognize bàbá wa Jagun Ọbalúayé Káàbàtà. Ẹ bá ń ṣábàbá láti wọ́. Ẹ jẹ́ kí bàbá jókòó sápá bíi. Òpin ewúrẹ́ tó ń fọ òbí èèyàn kò ṣàbẹ̀ jẹ́ kán mọ̀ pé ó lè kì í a sì ń bọ̀ lápá abẹ yẹn
o ò tí ì mọ nǹkan kan kí bàbá jó lójú ẹ rí bàbá òjò lẹ́ni tí ọgbọ́n rí wàá dùrù fún bàbá jó wàá tún náwó sọ́ọ̀rì bàbá ló máa náwó fún ẹ wọ́n rò bí wọ́n wà tún náwó fún bàbá tó bá dẹ̀ wà ńlẹ̀ o lè ná fún wọn o ló ti yé ẹ máa ń pàtẹ́wọ́ fún bàbá wa kí a mọ ọba ló wà ní dáadáa bá a ṣe ń recognize bàbá náà ni mò ń tẹ̀ wájú láti ń recognize bàbá wa kan tó ti wà ń bí látàárọ̀ wọ́n ti dé tipẹ́tipẹ́ tá ni mò ń sọ bàbá tó jẹ́ pé bọ́mọdé bá pè wọ́n kíákíá ló ń jọmọdé níwò ànígbàgbà bá pè wọ́n kíákíá náà ló ń jágbà níwò kò sí tẹ wá lọ́dọ̀ wọn tó bá ti jẹ́ tìmọ̀ wá ní ọ̀jẹ̀ lábẹ́ ilé simple bá a ti ṣe báwọn bàbá ńlá wa ti ṣe bọ́ ti ṣe bọ́ ti ṣe rèé bọ́ọ̀sì ṣe sọ yẹn bẹ́ẹ̀ náà ló sì máa rí bàbá bí gbogbo èèyàn bá pàdéwọ́ fún yín èmi dá pàdéwọ́ fún yín mo dá pàdéwọ́ fún yín ta ni mò ń sọ ta ni mò ń pè rí bá mi olóyè Adéjàre Àdìsá ààrẹ káàbàtà gbogbo àṣà òrìṣà láti ìlú Ọ̀yọ́ bá mi Ọlọ́bàtálá òun tí bàbá jẹ́ ẹ̀kọ́ nídìí Ọbàtálá pọ̀ káàbàtà inú mi á sì dùn ara mi ayá gágá bí n bá ti rí wọn àmọ́ kinní kan lèmi ò lè ṣe irú ìjẹyọ òní mi ń jẹyọ yẹn ẹ̀ẹ́dẹ́ ìjẹmọ́gí tẹ́ ẹ bá rí àsun tó bá da ó gbọ́dọ̀ ní mọ́gí ó gbọ́dọ̀ níyọ̀ àwa ò tí ì lè ṣèyẹn sìn ẹ máa wá nìṣó táwa náà bá dàgbà. táwa náà bá fi dàgbà níbẹ̀ yẹn àwa náà ò ní jẹyọ àáfẹ̀ẹ́ àtẹ̀yìn á máa fi súre ẹ máa ń pàtẹ́wọ́ fún bàbá dáadáa ẹ máa ń pàtẹ́wọ́ fún wọn dáadáa ẹ máa ń pàtẹ́wọ́ fún wọn dáadáa. Olóyè Ọládipúpọ̀ Òyì bàbá ti wà bí. ṣé bá mi ti jókòó ọba lọ́yà àdìmúlà ọmọ ọba oníjẹ̀bú ni wọ́n represent bàbá wa ẹ ṣeun ṣeun bàbá wa olóyè Ọládipúpọ̀ Òní àwọn ló represent bàbá wa bàbá lọ́yà àdìmúlà. bàbá wa tí wọ́n jẹ́ alábàá fún gbogbo agúgù pátápátá ìbọn bàbá wà ẹ máa bá mú bàbá bọ̀ wọ́n wájú. ẹ máa fi àtẹ́wọ́ yẹ bàbá sí o. ẹ máa bá fi àtẹ́wọ́ tó lè lò. ẹ sí bàbá. ẹ jẹ́ kí bàbá ó jókòó síbẹ̀ yẹn bá a bẹ́ẹ̀ fi kàlẹ̀ sí ẹ̀ṣọ́ bá a bẹ́ alágbára gbogbo rèé àwọn alágbára gbogbo rèé ọláìdédà àwọn tó mojú òkú rèé àwọn tó jẹ́ àmọ́ bó ṣe ń lọ rèé láì ní fàkókò ṣòfò ká máa tún fi yẹn ká máa fi recognize presence ẹni bí ẹni èèyàn wá pàtàkì Mrs. Temira Agboola all the way from United States of America. Texas. Ẹ sọ Yorùbá sí wọn. Ṣé recognize àwọn ẹni bẹ́ẹ̀ ní àwọn èèyàn bí èèyàn iṣẹ́ sáré wá látòkè àṣẹ sọ̀kalẹ̀ láti Àbújá ó balẹ̀ sínú ìjọ ọ̀mọ́lẹ̀ Olódùmarè tó kárí ayé wọ́n ní ká máa pe bàbá wo Pópóọlá Ògúnòdé ọlọ́mọ àjànàkú òní yàrá
ẹ̀yin ọmọ yìí dà ẹ bá ń pàtẹ́wọ́ dáadáa. ohun tíjọ ọ̀mọ́lẹ̀ Olódùmarè tó wù mírè yìí ohun tí mọ́gàjí ilé onídùúró máa ń wù mírè yìí. bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá bá wà pípa fàkókò lẹ̀ òun la fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìyá wa nínú ìjọ ọ̀mọ́lẹ̀ Olódùmarè. À ń dúpẹ́ lọ́wọ́ ìyá lóde àwo Akínyẹlé Káàbàtà. À ń dúpẹ́ lọ́wọ́ ìyá àga Àlàdé. À ń dúpẹ́ lọ́wọ́ alágbà tìlú Àlàdé. Ká ní mo tiẹ̀ ti tètè rí alágbà tìlú Àlàdé. Ìgbà má dúpẹ́ lọ́wọ́ alágbà tìlú Àlàdé. Tòrá alágbà àlọ́ Àlàdé province mi lóye. Mi ò wá mọ̀ bóyá mo ti san owó iye o. Mi ò tí ì mọ̀ bóyá mo ti san. Ṣùgbọ́n ká ní mo tètè rí mi. Kí lẹ pè é? À ń dúpẹ́ lọ́wọ́ alágbà àti ìlú Àlàdé Káàbàtà. À ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún àdúrótì. Bẹ́ẹ̀ dáadáa, à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo chief priest pátápátá bẹ̀rẹ̀ látòrí bàbá wo Ifáṣeyì Fákáyọ̀dé, bàbá wo ọjọ́ àwo ìwìn kan báyìí tó jàlàlà, ìwìn kan báyìí tó jẹ ìwé ló mẹ́nu ẹ̀. Ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá aláwo Ifákọ́ládé Fákáyọ̀dé, àpàwò Fákáyọ̀dé Àtàndá Mọ́sò, bàbá aláwo Ìfáníkàdé Ọ̀làdọ̀sùn. Bákan náà ò ní gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ ìyánífá Ifárókè Ọlámúyìgá, ìyánífá Òṣèwòmí Fákáyọ̀dé. A ní gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ àpọ̀ rẹ̀ àwọn délé tó kù òde. Bàbá ń sọ̀rọ̀ nípa owó délé tó kù òde. Kìíní tó jogún láti ìgbà wáṣẹ̀ yẹn ọ̀la ló máa padà fún mi ní òun máa fún mi kò dẹ̀ tí ì fún mi. Káró ti fún mi òun náà bá ti lówó lọ́wọ́ báyìí. Àwọn délé tó kù òde ẹ̀ṣẹ̀ṣẹ̀ kó àdúró tì kò ní rẹ̀ wá. Abọ̀rẹ̀ àwọn pè ní Fáwọyè, abọ̀rẹ̀ Ìfásọjí Akínpẹ̀lú, abọ̀rẹ̀ Ifákúnlé Fákáyọ̀dé, abọ̀rẹ̀ Ifádàmọ́lá Oyèdìpọ̀. Ẹ̀ṣẹ̀ṣẹ̀ kó àdúró tì bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn náà là ń dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ wa òòṣà ìlú mọ̀lẹ̀ kan báyìí à ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ò sì nígbàgbé ẹ̀sà Adékọ́lá. Ẹ̀ṣẹ̀ṣẹ̀ kó àdúró tì gbogbo ìgbà láì ní fàkókò ṣòfò. Ẹ̀jẹ̀ akọ́sọ́jú ọ̀gbákalẹ̀ ká a sáré fi ìwúrò ìbẹ̀rẹ̀ ká a sáré fi gbá sí i ká mọ̀ wípé a ti bẹ̀rẹ̀ náà wò wọ́n lọ́wọ́ gan. Ẹ ṣeun alága àtò gallant tẹ bá ń wọ̀ nìyí alágbà ìlú Àlàdé ní kẹ́ ẹ wá sí alágbà àtò corporate èmi ò múlẹ̀ kí ó yẹ wá. Ẹ jẹ́ àṣìbà yìí láàrin ìfà àkókò ṣòro ká fọ gbogbo Olódùmarè ọba àjíkí ká fi ti lọ́wọ́ nígbà tá a máa pe màmá wa yèyé lọ́dọ̀ àwọn àgbáyé ọ̀pàgbèrè oníṣòwò Káàbàtà kí màmá ó bá wa ìwúre ìbẹ̀rẹ̀ ká fi bẹ̀rẹ̀ ètò. Elédùmarè ṣe owó adúpẹ́ lọ Elédùmarè ọba tó dá gbogbo wa tóbi a ti dá ọjọ́ pé a ti dá oṣù kò ikú ò dá wa lẹ́tàn adúpẹ́ gan ni nígbà òwà ìjọ òní wọ́n yẹ àmì tí sì ṣe dá kí ni. Ìmọ́lẹ̀ náà pé òun jẹ èdè. Àṣẹ. Ìmọ́lẹ̀ mọ́jì odò kùkù. Àṣẹ. Ọmọdé wẹ́wẹ́ ló kó káàkiri láàyè ìlú ayé mọ́jì odò. Àṣẹ. Àṣàdí ayé mọ́jì odò. Àṣẹ. Wọ́n mọ̀ lọ́tà pọ̀ wọn. Mọ́jà yìí kó amẹ́rẹ̀. Àṣẹ. Gbogbo gbarumọ̀lẹ̀ dákun. Gbogbo ibi àti adókè ní ayé kò wá fàṣẹ ìlé alọ́. Àṣẹ. Mọ́gàjí adúpẹ́ gan-an. Wọ́n máa dúpẹ́ àná. Àṣẹ. Wọ́n máa dúpẹ́ oríire. Àṣẹ. Wọ́n máa dúpẹ́ ìdùnnú. Àṣẹ. Gbogbo gbarumọ̀lẹ̀ máa dúró tì ọ́. Àṣẹ. Ẹlẹ́gbẹ̀dẹ̀ gbarumọ̀lẹ̀ máa dúró tì ọ́.
àṣẹ. Kábíyèsí Ṣàngó Olúbúyẹ̀ ẹ̀kọ́. Kábíyèsí Ṣàngó. Ọ̀tàkùn bí oṣù ẹ̀rí ọmọ ilé ìsìnkú àgbẹ̀dú bẹ́ẹ̀. Gbogbo ojú ọba wọn rí ọ. Ṣùgbọ́n a bá fọ́ ni. Àṣẹ. Wá fúnra ní lọ́wọ̀wọ́ ẹ̀rí ṣubú. Àṣẹ. Ó ní ẹ̀rí dànù. Àṣẹ. Ọmọ ní gíláàsì o. Gíláàsì wà wíwọ́pọ̀. Àṣẹ. Ìrètí ìyá ẹ̀ ní bọ́ sókè. Àṣẹ. Ifá àgìrí ìlọ́gbó jíbọ̀ ìsàpè ẹnì ìjà ṣubú o. Àṣẹ. Ibi epo ti gbáyì. Ìjọ ìmọ́lẹ̀ á máa gbáyì. Àṣẹ. Ìwà kásùn tẹ́lifí ọmọ ló ń wá kiri. Bó ṣe kú kó délé tó kù nílé mọ́ gbogbo wa. Àṣẹ. Ànídàmú. Àṣẹ. Àtijọ́ ànídàmú. Àṣẹ. Àtijọ́ ànídàmú. Àṣẹ. Ilé ìjọsìn yìí tó bá di ńlá. Àṣẹ. Ọlọ́run ní fi gbogbo ilẹ̀ pamọ́ o. Àṣẹ. Ẹgbẹ́ akọni mo kí yín pé ẹ máa lọ lọ́bọ̀wọ́. Ẹ ní rí kú. Ẹ ní ránù. Ẹ ní rósì. Ẹ ní rí ìbànújẹ́. Gbogbo ibi aláàánú ni bá wà á máa wá ibi o. Ẹ ṣeun o. Ẹja tí wọ́n wá rinlẹ̀ dáadáa. Wọ́n jẹ́ kó rinlẹ̀ dáadáa. Ká tó tẹ̀síwájú kí n sáré recognize presence àwọn ìyá wa nínú ìjọ yìí. Gbogbo ẹgbẹ́ obìnrin rere pátápátá wọ́n ní ká kó pọ̀. Àwa ò lóbìnrin burúkú. Àbóbìnrin burúkú wà nínú ìjọ ọ̀mọ́lẹ̀ Olódùmarè. Kò sí o. Èdè ò gbọ́. Ṣó wà? Ó dá gbogbo ẹgbẹ́ obìnrin rere ẹrù àtẹ́wọ́ wa dà lókè ìgbórílẹ̀ dáadáa. Àtẹ́wọ́ wa kórìlẹ̀ dáadáa. Kórìlẹ̀ jẹ́ wá bí abọ́ nìyẹn. Àwọn tó ń jẹ́ ká máa jẹ́jọ́ ọ̀mọ́lẹ̀ Olódùmarè rèé. Wọ́n á sáré ṣiṣẹ́ ilé. Tó bá tún wá tún sáré síbí jọ̀rọ̀jọ̀rọ̀ wá wá ṣiṣẹ́ ẹrú mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́tún tẹ̀ ń ṣe lọ́sì. Olódùmarè ó jẹ jèrè ayọ̀ bẹ́ẹ̀. Ẹ wo iṣu ọmọ òjìnà fún gbogbo wa ká láṣẹ Olódùmarè. Ẹ bá ń pàtẹ́wọ́ fún gbogbo ẹgbẹ́ obìnrin rere. Àbẹ̀rẹ̀ gbàgbé àjọ wa náà Ìṣẹ̀ṣe Old Foundation Ìṣẹ̀ṣe Old Foundation àwádà apábọ́lá tòṣẹ́ bá ń pàtẹ́wọ́ fún wọn dáadáa Ìṣẹ̀ṣe Old Foundation. Bá a ṣe ń tẹ̀ wájú nítorí àkókò ká máa lọ sí ọ̀rọ̀ ìkíni káàbọ̀ láì ní fàkókò rẹ̀ ṣòfò. Wọ́n lè yàn tó mọ iye arúgbó ní ìrà lọ́wọ́ ẹni tó pe ní tá a jẹ́ ní o. Ó yẹ kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ mọ̀ ní pé kì í ṣe owó lòun pé fún wọn, kì í ṣe oúnjẹ, iyì àtẹ̀yẹ báyìí náà lọ́tà tó fi jẹ́ni ní o. Bọ́nà tí ẹ̀dí báyìí pọ̀ wọ́n tún wá àyè wọ́n kò fi ń pe bàbá wa. Oní nǹkan tó ní mọ́gàjì gbogbo ilé oníbùdó pátápátá Dr. Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé fọ́rọ̀ náà. And before that, ẹ jọ̀wọ́ kí yẹn tó wáyé, wọ́n ní bàbá wa kọ́ṣẹ́ ìwọlé sáàrin wa ni àgbà ló tó rò ọ̀gá ló tó yé eré fún bàbá wa. Baálẹ̀ gbogbo òwò àlàdé pátápátá, baálẹ̀ ẹlẹ́ṣin mẹ́ta. Ẹ bá wa fi àtẹ́wọ́ yé ẹ bá ń fàtẹ́wọ́ gbé bàbá dìde. Kí èèyàn tó lẹ́ṣin kan ojú ẹ̀ gbúdọ̀ rí tó. Àwọn tó wá ní méjì. Ìgbà tó láyé bá tún máa ṣe ó tún di mẹ́ta, ẹ bá ń pàdéwọ́ fún wọn dáadáa. Baálẹ̀ àlàdé ẹlẹ́ṣin mẹ́ta ṣàbá akínyákìnyí. Ìlú òní tú lórí yín, ìlú àlàdé yóò máa pọ̀ sí ni. Bí bá tiẹ̀ ti dé ìlú àlàdé oríṣiríṣi ni. Àlàdé tó tún òwe ilẹ̀ Yorùbá pa. Àbúrò bọ̀, wọ́n ẹ̀jẹ̀ méjìlá bá àlàdé. Ayé àtijọ́ ni bó bá dábà àlàdé ilẹ̀ Ìbàdàn kódà wọ́n jẹ ju méjì lọ. A sì ń bọ̀ lórí ibẹ̀ yẹn. Baálẹ̀ ẹlẹ́ṣin mẹ́ta akínyákìnyí ìlú òní dàrú lórí iṣẹ́. Yá ẹ jẹ́ máa lọ sọ́dọ̀ bàbá wa orí nǹkan òní fún ọ̀rọ̀ ìkíni káàbọ̀ Dr. Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé. àtẹ́wọ́ o.
eriwo yà. Àyàgbó àyà. Eriwo yà. Àyàgbó àyàtọ̀. Ọmọ eriwo yà. Àyàgbó àyàtọ̀ ọmọ eriwo sì pé. Mo kí gbogbo ẹ̀yin ìyá wa, gbogbo ẹ̀yin bàbá wa pé ẹ kú àbọ̀. A dúpẹ́ pé a pè ẹ jẹ́ wa. Ẹ kú àbọ̀ síbi ayẹyẹ ìfilọ́lẹ̀ àwo orin tí àwọn ẹgbẹ́ akọrin ìmọ́lẹ̀ Olódùmarè tí wọ́n ṣe. Bí a bá wọlé, wọ́n ní baálé ilé làkọ́kọ́ kí ẹni tí ó ní ìlú tí a wà yìí, tí wọ́n jẹ́ alálàdé tìlú Àlàdé, bàbá wa Ọlálékan Ẹlẹ́ṣin Mẹ́ta Akínyìn ẹ kú àbọ̀. Àwọn ọmọ yẹn kí á pè ní olùgbàlejò àgbà tó ráwọn náà ń gbà wá ní àlejò sí ibi. Ìlú Àlàdé ò ní bàjẹ́. Àṣẹ. Ẹ̀mí yín ó gùn. Àṣẹ. Mo kí alága wa tèmi àti alága tí wọ́n ń bọ̀ lọ́nà, bàbá Olúwo Fóònlópin, alága wọnlẹ̀wọnlẹ̀ Dasfad Akínyìn, bàbá wa Jagun Ọbalóayé Akínyìn, ààrẹ Àsọ̀rìṣà Akínyìn, Yèyé Lódù Akínyìn, àwọn senior nínú orin kíkọ, bàbá wo Owómídé Akínyìn o, bàbá Àlàáfíà Akínyìn, bàbá mi ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Ifáfọlárìn Àgọ́ọlá, mo kí yín, mo gbàgbé orúkọ Ọ̀ṣun wọn ni o, torí ọlọ́sùn ni wọ́n. Rárá, àwọn ìṣe bàbá mi Fáyẹmí Ẹlẹ́bùdán ni Ọ̀ṣun dàgbò. Àgbẹ̀sí àwọn àgbáyé mo kí yín. Bàbá Ṣàngó, bàbá mi Ṣàngó Bọ́láńlé Àtàndá, mo kí yín o. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn ọmọ ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè, alágbà Àgúgù, mo kí yín o. Bàbá mi Ọbalóyè Àdìmúlà tí wọ́n rìn wá sójú akí wọn. Alágbà àlọ́ Àlàdé akí yín. Gbogbo èèyàn lábẹ́ kí akíbákùn òdodo akí yín o. Ẹ̀yin ìyá wa, ìyálóde àwo Akínyẹlé akí yín. Ìyá ọmọ akí yín. Mọ́mí àti Ọ̀ṣun akí yín. Ọ̀bát akí yín. Ìyá àgàn ìlú Àlàdé akí yín. Akí àwọn èèyàn. Ìyá mi, ìyá ní Fáfákẹ́mi Gbógùndé, mo kí yín o. Ìyá wa lọ́yọ̀ọ́ nù. A kí gbogbo wa kú àbọ̀. Bẹ́ẹ̀ la kí àwọn ẹgbẹ́ akọrin ìmọ́lẹ̀ Olódùmarè pé wọ́n kú oríire. Wọ́n dàgbé nínú gbogbo wọn tó wà wájú, ìyá wa Tẹ̀mírà aya Agboola Akínyìn, ó gbọ́ èdè Yorùbá ju ẹ̀yin Yorùbá kan lọ. Mo kí wa kú àbọ̀ síbí lónìí. Inú mi dùn ní ọjọ́ èní pé àwọn ẹgbẹ́ akọrin ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè pé ohun tí a lè sọ wípé wọ́n ti ń lá bí àlá ní ọjọ́ tó ti pẹ́, àbí ká sọ pé oyún tí wọ́n ti ní ọjọ́ tó ti pẹ́, wọ́n bí, gbogbo wa sì fẹ́ rí ọmọ tí wọ́n fi oyún náà bí ní èní. Orin tí wọ́n kọ, gbogbo wa la mọ̀ wípé orin jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ẹ̀sìn òrìṣà, torí pé orin ó ní kẹ̀kẹ́ tí èrò tó máa ń gùn wá sílé ayé. Tí èèyàn bá ní nǹkan kan lọ́kàn, tí nǹkan náà bá jẹ́ ohun tó káyàn lára, tí ó mú yàn lọ́kàn dáadáa, kì í ṣe pé yóò kàn fi ọ̀rọ̀ ẹnu lásán sọ, ẹni náà á kéléwì ni. Nígbà tí èèyàn bá sì ti lanu tó ń sọ̀rọ̀ tó ti yàtọ̀ sí ọ̀rọ̀ tí à ń sọ gẹ́gẹ́ bí ìlànà ìbánisọ̀rọ̀ ojoojúmọ́ tí a fi ń báni sọ̀rọ̀, tí ó bá ti jẹ mọ́ ohun tó ń yapa, ó ti di ewì, ó ti di orin. Torí ohun tí a ń pè ní orin, òun náà ni àwọn gbólóhùn tó jẹ́ pé ó ní ìró,
àti dídùn tó yàtọ̀ sí ọ̀rọ̀ tí à ń bá ara ẹni sọ. Ní ọ̀pọ̀ ìgbà ìpèdè inú orin ìṣe ló máa ń yapa fún ohun tí àwọn onímọ̀ lè máa tọ́ka sí bíi gírámà. Gbogbo tí a lè máa sọ wípé tí a bá ń sọ pé tẹ́ni sọ kò tọ̀nà, kò yẹ kó o sọ báyìí, tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ orin, gbogbo irú nǹkan ẹ̀ orin ṣe ló máa ń yapa ní tiẹ̀. Orin jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ẹ̀sìn òrìṣà, torí pé àwọn òrìṣà ni wọ́n ní orin. Inú ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá ni orin ti jáde. Orin ni àwọn baba ńlá wa máa ń lò láti fi kó àwọn èèyàn jọ pé kí orí wọn lè yá, kí ara wọn lè yá nígbà tí wọ́n bá wà ní ìdí àwọn òrìṣà, yálà tí wọ́n jọ́sìn ti ọ̀sọ̀ọ̀sẹ̀ tó jẹ́ ọrọ̀ ọ̀run, tàbí ti ìsán tí í ṣe ọ̀sẹ̀ méjì méjì, tàbí lásìkò tí wọ́n bá ń ṣe ìbọ. Tí a bá wo inú Ifá dáradára, á rí i pé ó bẹ̀ má sí ẹsẹ̀ Ifá kan tí ò parí pẹ̀lú orin. Ó lè jẹ́ orin ayọ̀ tàbí ti nǹkan mìíràn, torí pé nílẹ̀ wa tí inú èèyàn bá ń dùn tó bá káyàn lára, orin ló máa ń kọ. Láti pé gbà tí ìyàwó bá ń relé ọkọ gan, wọn á ló ń sun ẹkún ìyàwó, omi á máa bọ́ lójú ẹ̀, á máa wí tó fẹ́ wí bí ewì, á sì máa kọ orin. Ìyẹn nígbà tí inú ẹ̀ dùn. Tí inú èèyàn bá tó dùn ní ìdàkejì, Olódùmarè ò ní jẹ́ ká rógun ìbànújẹ́. Orin ni ìran ọmọ Odùduwà fi máa ń kọ. Orin wá jẹ́ nǹkan tó jẹ́ pé òun ló máa ń jẹ́ kí èrò pọ̀ níbi tí a bá ti ń jọ́sìn tá à ń bọ òrìṣà. Ẹni pé tí a bá ń lù níbí tá à ń jó tá à ń yọ̀, gbogbo èèyàn tó ń lọ tó ń bọ̀ ni wọ́n á máa yọjú pé kí ni wọ́n ń ṣe níbẹ̀. Nípa gbígbọ́ orin àti ìlù ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi máa ń yà sí ibi tí wọ́n bá ti ń ṣe ìpéjọ. Kí ló ń ṣe níbẹ̀? Níbi tẹ́lòmíì bá ti ń wò yóò yọjú, yóò wọlé, yóò dẹ̀ jókòó wípé èmi náà fẹ́ wo nǹkan ṣe, nǹkan yẹn á máa mú irú ẹni bẹ́ẹ̀ ní ara. Ok, ẹ ló kù wákàtí kan rí, ṣé mẹ́wàá ni mo rò pé wákàtí kan lẹ́kọ̀ọ́, ẹ rò pé mo mọ̀ wé kà. Tí a bá wá wò ó nígbà tí ó tó àsìkò kan, àwọn ẹlẹ́sìn àtòkèrè wá tí wọ́n wọ ilẹ̀ wa bí ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì, nígbà tí wọn ò lérò lẹ́yìn, torí pé kò sí orin nínú ẹ̀sìn wọn, kò sí orin nínú ẹ̀sìn mùsùlùmí. Kódà ẹ̀sìn mùsùlùmí, ìwé mímọ́ wọn ó tako orin, gbogbo nǹkan tí ń jẹ́ orin. Ohun tí wọ́n sọ ni pé ẹni tí bá ti ń kọ orin, Allah tí wọ́n gbàgbọ́ nínú ẹ̀, ọ́ àlàáta ẹni bẹ́ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ kò ní rọrùn wọ̀, inú iná ló ń lọ. Ohun tí ìwé ẹ̀sìn mùsùlùmí sọ nìyẹn. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn kìrìsìtẹ́nì kò fara mọ́ orin. Ṣùgbọ́n nígbà tó tó àkókò kan, wọ́n wò wípé mo kí yín o ìyálóde ìlú Àlàdé, ẹ kú àbọ̀. Nígbà tí ó tó àkókò kan, wọ́n wò wípé báwo làwọn ṣe lè lérò lẹ́yìn nínú ẹ̀sìn ọmọlẹ́yìn Jésù àti ti ọmọlẹ́yìn Muhammadu. Wọ́n wá ní ọ̀nà tábí lè kó àwọn èèyàn ní káwò pé kí ni tó wú wọn lórí tí wọ́n fi lọ sí ìdí òrìṣà, tán fi lọ sí ilé òrìṣà, tán ń lọ ìdí Ifá. Wọn ní kò sí nǹkan tó wú wọn lórí ju pé wọ́n lọ ijó àtayọ̀ yẹn ló ń fà wọ́n wọlé, pàápàá jùlọ àwọn ọmọdé. Wọ́n ní táwa náà máa ṣe pé ẹ jẹ́ á gba orin yẹn kúrò lọ́wọ́ wọn. Ìdí nìyí ní nǹkan bíi ọdún 1923 tí ò pẹ́ rárá làwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wá wò wípé orin tí wọ́n kọ́kọ́ mú wọ inú ẹ̀sìn wọn bí orin ilẹ̀ òkèèrè, wọ́n rí pé kò gbọ́ àwọn èèyàn lórí wọn, èyí torí ẹ̀ wá wọn ni ó tá a lè ṣe ni orin tó olóríṣà ń kọ gan ni ẹ jẹ́ káwa náà máa kọ. Ẹni tí wọ́n gbé iṣẹ́ náà lé lọ́wọ́ ńgbà yẹn ni Reverend Ransom Kuti. Ó ní wọ́n ní kó lọ ṣe àkójọ orin. Ó wá lọ ṣe àkójọ orin pé kò sórí kankan tá a fẹ́ kójọ jọ orin òrìṣà lọ, gbogbo orin táwọn olóríṣà ń kọ pátá ó kó jọ. Ohun tá a ṣe ni pé ẹ jẹ́ á yí orin yìí padà, gbogbo bí wọ́n fọkọ̀ Ṣàngó sí ẹ jẹ́ á yọ kúrò ká fi Jésù sí. Orin táwọn kọ níbi ìbejì wọn, pé kò ń bẹ wá ń bẹ o, pé kò ń bẹ wá ń bẹ o, àyà mi ọ̀já òye, àyà mi ọ̀já láti bíbejì, pé kò ń bẹ wá. Ó ní ẹjẹ́ yìí ká sọ́dọ̀rin Jésù lọ́ba sọ́dọ̀rin, àwa ojúbà fọlọ́run o,
àwa ojú bá Ọlọ́run. Ó sì mú orin bí 100 tó jó orin òrìṣà ńgbà yẹn, ó yí ó sọ dorin Jésù. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ìlú nínú ilé ìjọsìn wọn. Lọ́dọ̀ bá di pé àwọn èrò ń pọ̀. Gbogbo àwọn èèyàn kan torí ijó lọ ìdí òrìṣà náà bá ń gba chọ́ọ̀chì lọ. Àwọn mùsùlùmí nígbà táwọn rí pé àwọn ò lérò lẹ́yìn ẹ̀sìn wa tó ní àmọ́kọrin yìí, gbogbo àwọn ọmọ tiwọn náà ni wọ́n ń gba chọ́ọ̀chì lọ, tí wọ́n lọ bá wọn kìrìsìtẹ́nì jó ní Sunday. Wọ́n dá ẹgbẹ́ kan sílẹ̀ tí wọ́n pè ní Yumbas and China nígbà yẹn. Ẹgbẹ́ yẹn ló wá ní tí a bá mọ̀ pa fẹ́ kí ìsìn wa káwọn ọmọ wọ́n mọ̀ lọ́nà ẹ̀sìn míì. Ètí ìwé mímọ́ wa Kùránì sọ pé a mọ̀ kọrin ẹ̀jẹ̀ á kọ̀yìn sí. Wọ́n bá kọ̀yìn sí ọ̀rọ̀ Kùránì. Wọ́n ní ẹ̀jẹ̀ á mórin wọ̀ ọ́. Làwọn Yumbas and China náà bá bẹ̀rẹ̀ orin. Ní wọ́n sọ di orin láti gba àwọn èèyàn wọlé. Nígbà tí ó fi tó bí ọdún mélòó wọ́n ti lé àwọn kìrìsìtẹ́nì bá nípa orin, wọ́n tún ti lé wọn wọlé. Wọ́n tiẹ̀ ti lé àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o, wọ́n wá mú ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n lé wọn wọlé pátápátá nípa orin. Lẹ́nìkan kan ọ̀bá gbọ́ orin òrìṣà mọ́. Ní oríṣiríṣi nǹkan ló bá gbàjọba. Ó dàbí irú èrò yìí ni ìjọ Ìmọ́lẹ̀ Olódùmarè wò. Wípé orin la fi lè ó wà lára tá a tún lè fi dá àwọn èèyàn padà sínú ẹ̀sìn ìbílẹ̀. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ àtọ́ ti ṣe akitiyan lórí orin. Àtọ́ kó bẹ̀rẹ̀ àwọn akitiyan lórí orin tẹ̀sìn ìbílẹ̀. Yàtọ̀ sí bàbá tó náà bàbá kan ń kọ́ tó jẹ́ pé wọn ò tiẹ̀ lẹ́ni gbọ́. Tá a bá wo Ẹ̀gbá, Yorùbá nìkan lè gbọ́ àwo bàbá kankan tí wọ́n ń pè ní Àrẹ̀mú Sàkòsì Ẹ̀gbá. Ṣùgbọ́n bàtà olórin wọn kan tó kọrin títí ọwọ́ arántí àtọ́ ti kọrin ní Àdìmúlà ọkọrin, ó ní Àrẹ̀mú Sàkòsì Ẹ̀gbá o ló ṣeré kù fún wa. Ẹ mọ̀ pé àyẹ̀ náà bá orin lẹ́nu wọn. Nílùú Ìbàdàn bí a lè tọ́ka sàn bàbá wa bíi Ẹ̀mí Ọlá Ẹlẹ́rúwẹrẹ kó tiẹ̀ tó kan àwọn àmọ́ wo àwọn Àdìó, ṣùgbọ́n kò sẹ́ni kankan tó gbọ́ torí wọn ò ṣàwo. Kó tó wá di pọ́n bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùbọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin mọ́ ewì, àwọn Ifá blessing, àwọn bẹ̀rẹ̀ orin tó kọ́ ṣe jíire, àwọn Abíọ́dún Páládé, Bíọ́dún Ọ̀jẹ́bọ̀dé nílùú Ọ̀yọ́, Olúwo Agẹṣinjáwé Ifá nísọlọ̀. Gbogbo bàbá wa yẹn akitiyan wọn lórí orin ó wá tó jẹ́ káwọn èèyàn rọ̀ pé orin òrìṣà ó wá ń wú àwọn èèyàn ní orí kó tó wá tó di pé àwọn ọ̀dọ́ náà wá tó dìde. Lára àwọn ọ̀dọ́ tó tún fi orin polongo ẹ̀sìn ìṣẹ̀ṣe lónìí kò náà ní Owómídé Pópóọlá, Fátósìn àti Fákàn Òdodo àti gbogbo yín, Fámúyìwá Agẹṣinjáwé Ifá, Adé Ifá Ìwàlẹ̀sìn, Ààrẹ Àsùnyẹ̀rẹ̀ Àgbáyé Fákáyọ̀dé Ọ̀yáṣògo. Wọ́n ti pọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n ń kọ orin. Adẹ̀dúpẹ́ eléyìí náà níjọ Ìmọ́lẹ̀ Olódùmarè àwọn akọrin wọn náà, àwọn náà fẹ́ dá sọ́ńlá ni. Wọ́n fi wá ní káríbà àwọn tó ti kọ́kọ́ kọrin, káwa náà tó wá kọ èyí táwa náà tó rò pé yẹ ká kọ, káwa náà tó kọ ká tó fi kún ètò ti wà nílẹ̀. Òní wọ́n wá oyún tí wọ́n nílé lẹ́yìn tí wọ́n bí tí a fẹ́ kó jáde la wá pé ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, pé ọmọ tí wọ́n foyún wọn bí kẹ́ wá bá ní wò ó. Adẹ̀dúpẹ́ wípé a pè yín ẹ wá nǹkan rẹ̀ náà wọ́n máa pè yín sí o. Gbogbo ìgbà tí wọ́n bá ti ń pè yín, tí wọ́n bá ń pè yín sí, Ọlọ́run Olódùmarè yóò jẹ́ kí ẹni máa jẹ́ wọn ẹ̀ẹ́dẹ́ di ẹni ìfipamọ́ o. Ẹ̀là ìbọrú, ẹ̀là ìbọyì, ẹ̀là ìbọsíṣẹ́. Ẹ jẹ́ kí àtẹ́wọ́ wa tó rinlẹ̀ dáadáa. Yàtọ̀ sí pé ní nǹkan òní ló ń kí wa káàbọ̀, gbogbo wa mọ pàtàkì orin wọn àti akitiyan tó ń ṣe nídìí ẹ̀sìn ìbílẹ̀, torí wípé kéèyàn tó lè jẹ̀rin agbéfága káàfàtà, iṣẹ́ takuntakun ti gbúdọ̀ lọ, iṣẹ́ takuntakun ó ti gbúdọ̀ lọ. Ká máa fi yẹn ká sáré recognize presence ìyá wa, Ìyálóde fún gbogbo Òwò Àlàdé pátápátá, Ìyálóde fún gbogbo Òwò Àlàdé pátápátá. Olóyè Mojidat Àkàngbé, bẹ́ẹ̀ bá lọ́mọbìnrin fún gbogbo Òwò Àlàdé, ìyá wa ló jẹ́ bẹ́ẹ̀. Ẹ bá ń lọ fìyà kalẹ̀ sáàyè tó tọ́.
ẹ bá ń lọ fìyà kalẹ̀ sáàyè tó tọ́. Ìyá wa Mújìdá àti Àkàngbé ẹ káàbọ̀ ẹ ṣe ń ṣùgbọ́n àpè nígbà ẹ jẹ́ wa ní o. A sì ní gbàgbé àwọn aṣojú bàbá wa olóyè Ọmọ́tọ̀ṣọ́ Kazeem Abidjan náà wà níkàlẹ̀. Ìyẹn mọ́gàjì ilé ajé káàfàtà Abidjan lọ́tún Abidjan lọ́sẹ̀. Àwọn aṣojú wọn náà wà níkàlẹ̀. Àwọn aṣojú wa gbọ́dọ̀ jókòó sí ẹja juwọ́ kọ́lé látẹ̀wọ́ ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Bẹ́ẹ̀ bá délé ẹ bá ń kí dáadáa ẹ bá ń káràdé dáadáa. Láì ní fàkókò ṣòfò wọ́n ti jẹ́ ká mọ pàtàkì tí orin jẹ́. Ìpè orin lọ́pọ̀ ìgbà ó máa ń mú ìtùnú bá ọkàn. Ìyẹn ọkàn tó bá gbọgbẹ́ bí èèyàn bá ń ronú tó bá gbọ́ orin tó nífẹ̀ẹ́ sí irúfẹ́ orin bẹ́ẹ̀ yóò jẹ́ kí ìtùnú kó bá ọkàn ẹni lásìkò náà. Bí wọ́n ní bó òótọ́ ni àwọn akọrin ìjọ Ọ̀rọ̀ Àlàdé wọ́n ń kọrin wọ́n ló ń kọ kísà wọ́n ń kọ yéye àwa ò tiẹ̀ mọ̀. Àmọ́ ijó tá a jò ó níta gbangba inú ilé làá ti kọ́kọ́ yẹ̀ wò ká practice ẹ̀ dáadáa. Ọ̀rọ̀ yẹn máa dàbí ọ̀rọ̀ ọmọge tó ṣẹ̀ṣẹ̀ ń ṣoge tó wá lọ ra bàtà tó ga fún un. Bàtà tó ga tó wọ̀ yóò gbúdọ̀ ti wọ̀ ọ́ lórí kó ti rìn lọ sọ́tún kó rìn lọ sósì kó má bàa lọ ṣe kí ni. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ẹ wo bí ẹni tó sọ bẹ́ẹ̀ o láì ní fàkókò ṣòfò ẹ jẹ́ pé àwọn akọrin ìjọ Ìmọ́lẹ̀ Olódùmarè tó kárí ayé láti wá fún wa ní orin ráńpẹ́ bódùn bí òdùn gbogbo aláàgbọ̀n. Ìyá ìṣú wà ń bẹ̀ àwọn orin ìbúrò ọ̀dùn kò sí ìgbẹ́kan mọ́. Láì tí ìkọrin gbogbo fún yín 60 sílẹ̀ ẹ má wàá jẹ́ kí 60 yẹn dín o. Àdúpẹ́ àdúpẹ́ o. Àdúpẹ́ àdúpẹ́ o. Àdúpẹ́ òní o ọba tó dá ọpẹ́ bá wà láyé. Àdúpẹ́ àdúpẹ́ o. Àdúpẹ́ òní o ọba tó dá ọpẹ́ bá wà láyé. Àdúpẹ́ àdúpẹ́ o. Thank you.
ẹjẹ́ àpàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí. bódùn gbogbo wa fi tí ara wa gbọ́ wọ́n kọrin ìyìn sólódùmarè wọ́n tún mú mi rántí pé tìyìn báyìí náà làájọ́sìn làájúbà fún Olódùmarè ìjọ ọ̀pọ̀lẹ̀ Olódùmarè àwọn akọrin wọ́n kọ́ ó sì kọ́ sí ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí. Akọ́ládé dàgbà àbọ̀ lápá bí. Bá a ṣe ń tẹ̀ ẹ́ wájú làrọ̀sọ̀rọ̀ láì ní fàkókò ṣòfò wọ́n ti jẹ́ ká mọ̀ wípé tìyìn làá júbà Olódùmarè tìbìtìyìn báyìí náà làá jọ́sìn fún Olódùmarè àwọn èèyàn sì fi dùnnú tó ń tayọ̀ wọ́n fi dùnnú tó ń tayọ̀ wọ́n fi yẹ wọn sí ẹ bá ń pàtẹ́wọ́ fúnjọ akọrin ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè lẹ́ẹ̀kan sí. èmi tí mo borí wọn máa dùn torí mo ti ń wò yá èṣù bẹ́ẹ̀ kí n máa fi yẹn kí n máa fi recognize màmá wa wọ́n ti dé sáàárín wa ìyá ti dé sáàárín wa láti Ṣàngó Ọ̀tà lọ́hùn-ún láti Ṣàngó Ọ̀tà. ìyá wa ọbabìnrin oníṣọ̀gbọ̀ngbọ̀n ẹ bá ń pàtẹ́wọ́ fún ìyá dáadáa ẹ bá ń pàtẹ́wọ́ fún ìyá dáadáa ẹ jẹ́ ká tẹ́wọ́ yín rinlẹ̀ ẹ jẹ́ ó rinlẹ̀. ẹ̀yẹ lẹ́yìn inú ẹgbẹ́ ìdá ẹ bá ń yẹ̀yà sí ẹ máa mú ìyàwó lápá abítá wà yìí èyí tó bá ti rẹ̀ ẹja mọ̀ ká mẹ́lòmíì èyí tó bá ti rẹ̀ ẹja mọ̀ ká mẹ́lòmíì ìyàwó ọmọbìnrin oníṣọ̀gbọ̀n láti Ṣàngó Ọ̀tà ẹ máa bọ̀ lápá bí ẹ bá ń pàtẹ́wọ́ fún ìyá ọ̀nà jì náà tó tán ẹ ṣeéṣe wọ́n á pè nípa ẹ jẹ́ wa ní òru bẹ́ẹ̀ bá ń pẹ́ nìkan ipa èèyàn yóò máa jẹ yín sí rere ẹ káàbọ̀ ẹ káàbọ̀. ká tẹ̀síwájú ká gbọ́ ọ̀rọ̀ àpilẹ̀kọ láti ẹnu alága fún ti lọ́ńchìn ìtọ́jọ́ òní ta ni mò ń sọ ta ni mò ń pèrè bàbá wa Sọ́fíọ́ Dásọ́lá Fádìran Adéfàbí. ẹ bá wa fún baba ní àtẹ́wọ́. Dasfad lọ́tún Dasfad lósì. Eriwo yà. Àyàgbó àyàtọ̀. Eriwo yà. Àyàgbó àyàtọ̀. Ọmọ eriwo yà. Àyàgbó àyàtọ̀ ọmọ eriwo ọ̀sìn pé. Mo kí àwọn bàbá wa. Mo kí ẹ̀gbọ́n wa bàbá wa Dr. Bíọ́dún Agboola. Mo kí bàbá wa láti ìlú Ọ̀yọ́ ààrẹ àṣàròṣà bàbá wa Ṣàngó Adéjàre. Mo kí ààrẹ Ọ̀ṣun Owólabí. Mo kí bàbá wa àti màmá wa Yèyé Lódù. Mo tún kí bàbá wa màmá wa tó ṣẹ̀ wọlé ńsìn. Mo kí ààrẹ àti mọ́gàjí oníbùdó tí ń gba àlejò lénìí. Àràbà ní bàbá ẹni tá a bá bá lábà bàbá ní ṣe. Mo kí baálẹ̀ ìlú tá a wà yìí baálẹ̀ Àlàdé torí pé àwọn wọn fún wa láyè tá a fi ń ṣe yìí. Èmi tí mo wà ń bí lénìí mi kò ń ṣe àlejò ń bí ọmọ ọjọ́ bíi ni mí. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè níbi tí ó tì wá dé lónìí. Nínú ọ̀rọ̀ ṣókí tí mo fẹ́ bá wa sọ. Ìgbà tí ààrẹ ń sọ̀rọ̀ nípa ìwúlò orin àwọn ibì kan wà gẹ́gẹ́ bí àwa tá a sí nílànà tiwọn ní ojú wọnlẹ̀wọnlẹ̀ táwa fi wò ó àwọn àǹfààní tó orin ṣe ó pọ̀ jọjọ tí wọn ò tún mẹ́nu bà gbogbo orú àwa tá a dúró léni sínú ẹ̀sìn ìbílẹ̀ orin ni o Dr. Bíọ́dún Agboola wà ń bí ààrẹ náà wà ń bí ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀
torí pé tí ò bá ṣe nípasẹ̀ orin irú wa yìí lè má wà nínú ẹ̀sìn yìí. Lóòótọ́ inú ẹ̀sìn yìí náà wọ́n bí wa sí àlókò àlódò láti kékeré láti wà ń bẹ̀. Mo fàsíkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa kan. Màá bẹ̀rẹ̀ látòrí bàbá Fámoríyọ̀ Agboola, ìyáàfin Bánkẹ́fà Fásọmọ Odùrìndé láti Ìṣẹ́yìn, Chief Pópóọlá, Chief Ọlágúnjú of Blessed Memory, Dr. Ẹgbẹ́rúngbé, gbogbo àwọn tí mò ń kà yẹn máa wo bí mo ṣe ń kà lọ. Chief Farmer, Mr. Gbọ́láhàn Òkèmúyìwá, Chief Fákúnlé Oyèsànyà. Bí mo ṣe ń ka gbogbo wọn yẹn, àwọn tó bá ti mọ ipa takuntakun tí wọ́n ṣe nípa bá a ṣe jókòó ìta fi rí ọ̀dọ́ tó pọ̀ yìí, wọ́n mọ nǹkan tí wọ́n kó. Torí pé nígbà tí wọ́n dá ẹgbẹ́ ọ̀dọ́ Ọ̀rúnmìlà Youngster sílẹ̀, gẹ́gẹ́ bí dókítà ṣe sọ, wọ́n wò pé ọ̀nà wo ni àwọn tó jẹ́ lẹ́sìn ìbílẹ̀ fi kó wa ní gbogbo àwọn ọmọ lọ tí ò sọ́dọ̀. Ẹ rí i pé tí àwọn bàbá wa bá fẹ́ sọdún nígbà yẹn, wọ́n kàn lè jókòó sí agboolé. Tí wọ́n bá ti sọdún yẹn tán, agogo yẹn àtàràn yẹn, wọ́n á kàn lù ú ní bíríkótó wọn. Wọ́n máa ń ṣe ohun yẹ̀rẹ̀ náà láàrin ara wọn, bẹ́ẹ̀ tí wọn ò ń pe bí àlejò sí láti ta tó bẹ́ẹ̀ lẹ́yìn àwọn tó bá jẹ́ bí àwọn tó wá ṣèfà lọ́dọ̀ wọn, tí wọ́n kàn máa ń pe ojú àwa wo náà láwà ń bẹ̀. Bẹ̀tẹ̀ àwọn tí mo dárúkọ yìí, táìmù kan wà tí wọ́n kàn kóra jọ pé kí la lè ṣe tí àwọn ọ̀dọ́ tí wọ́n fi dúró sínú ẹ̀sìn yìí, nígbà tí àwa lá ní orin yẹn o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, àwọn ẹlẹ́sìn méjèèjì yòókù wọ́n tún ti forin yẹn kó gbogbo àwọn èèyàn wa lọ. Ìgbà yìí ni wọ́n á dá Ifá Musical Jamboree sílẹ̀. Ifá Musical Jamboree yìí ó ràn wá lọ́wọ́ gan, débi pé wọ́n wá pé gbogbo ọjọ́ o. Àwọn ọjọ́ kan wà tó ń ṣèsìn bẹ̀ tí wọn ò lẹ́gbẹ́ akọrin. So Ifá Musical Jamboree yìí òun ló jẹ́ kí gbogbo everybody sarajọ. Bẹ́ẹ̀mi ṣe kéré tó yìí lọ́dọ̀ wa ń gbà yẹn, lóòótọ́ a nílé Ifá, ṣùgbọ́n gbà tí Ifá Musical Jamboree yìí bẹ̀rẹ̀ ni wọ́n kó gbogbo àwọn èèyàn jọ. Even à ń ṣe ń sa àwọn èèyàn káàkiri pé báwo la ti fẹ́ ní ẹgbẹ́ akọrin, tá a ní onílù, tá a láwọn tó máa jó, tá a láwọn tó máa kọrin. Àsìkò yìí gan ni tálẹ́ǹtì jáde, ìmọ̀ tí Olódùmarè fẹ́ ní kọ̀ọ̀kan pé eléyìí lè sùn yẹ̀rẹ̀, eléyìí lè kọrin. Ẹ rí i pé orin ó ṣe pàtàkì nígbésí ayé àwa ẹlẹ́sìn ìbílẹ̀ àti gbogbo ènìyàn pátápátá. Yàtọ̀ fún di eléyìí, àwọn kan wà nínú àwọn tó bá ń lọ léèwé, ẹlòmíì wà tó bá fẹ́ kàwé tí ò bá gbọ́ orin kò lè kà. Tó bá ń gbọ́ orin yẹn, so ìwé yẹn á máa wọ̀ ọ́ lórí. Gẹ́gẹ́ bí irú èmi sì níbi tí mo gbé, bàbá lẹ́gbàá ni wọ́n máa ń lò jù, Yusuf Ọlátúnjí. Zaida kí n gbọ́ orin Ifá tàbí kí n gbọ́ Yusuf Ọlátúnjí, ìyẹn ni màá máa fi kàwé. Even tó rùn ò bá fẹ́ kùn mí tí mo bá gbọ́ Yusuf Ọlátúnjí, màá máa sùn torí bí ìlú yẹn ṣe. So orin ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nígbésí ayé wa. Yàtọ̀ fún eléyìí, orin tún jẹ́ spiritual menu, nǹkan oúnjẹ ẹ̀mí. Ìgbà mí ọ̀pọ̀lọpọ̀ tó ti ń hùwà tí ò dáa, tó ń ṣe ìṣekúṣe, níbi a máa gbọ́ orin tó ń tọ́yàn sọ́nà, ó yí ìgbésí ayé wọn po. Máa wá rọ gbogbo àwa ẹlẹ́sìn ìbílẹ̀ lẹ́nu. Bàbá jẹ́ káyin fá, mo kí àwọn náà torí pé àwọn náà gbìyànjú. Lákòókò kan wọ́n kó ẹgbẹ́ akọrin tó níṣẹ̀ṣe jọ, bẹ̀tì mi rò pé kíní ẹ̀ lọ déédéé mọ́, ó ń lọ. Ṣùgbọ́n àkíyèsí tí máa pè wá sí ń bí lẹ́nu ni pé mo expect pé gbogbo àwọn akọrin yẹn tó ti ṣe kíní rí kí wọ́n pè wọ́n, mìíràn bóyá wọ́n pè wọ́n, ó yẹ kí wọ́n pè wọ́n. Then aṣojú àwọn ẹgbẹ́ akọrin láti ilé ìjùbà tí a ní, ó yẹ kí wọ́n wà níbí kó lè jẹ́ encouragement fún wọn. Ṣùgbọ́n ó ti dà báyìí náà. Màá wá rọ̀ wá, ṣé mọ̀ pé orin yìí ó pé oríṣiríṣi. Orin ti afẹ́fẹ́ yẹ̀yẹ́ wà, orin orò ó wà. Ìgbà tí mo ní àǹfààní láti dúró níbi ìtẹ́fà kan níbi oṣù méjì sẹ́yìn, mo wá ń rí tí wọ́n ń kọrin orò yẹn bí wọ́n ṣe máa ń tò. Ara mi wá ń bù máa sọ pé wọn ò tó. So fún díẹ̀ yìí, mo kí ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè, ẹ̀yin agbẹ́ akọrin, Olódùmarè ò ní bohùn yín jẹ́ o.
ẹ máa tẹ̀síwájú nínú ọgbọ́n àti ìmọ̀. Mo kí gbogbo wa tí wọ́n pè tí a wà ń bí lónìí àbálẹ̀ wa láyọ̀ ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyì ẹ̀là ìbọ ṣiṣẹ́. lára èyí tí wọ́n ti bá wa sọ náà ni wọ́n ti jẹ́ ká mọ̀ wípé orin jẹ́ oúnjẹ ẹ̀mí tí púpọ̀ nínú wa dẹ̀ mọ̀ ṣùgbọ́n a lè má fi èsì òótọ́ lórin jẹ́ oúnjẹ ẹ̀mí. àsọlẹ̀ kan pé bí èèyàn bá ń ronú nígbà míì bí èèyàn bá ń gbọ́ orin ó tún máa ń mú ara jí pépé ẹ tún gbọ́ bọ́n ṣe là wá lóye sọ́tún àti sósì. ibi tẹ́ ẹ ti mọ́rọ̀ náà kò ní í gbẹ láṣẹ Olódùmarè ẹ jẹ́ á pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí i. bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ bálága ṣe ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ òun làwọn bàbá wa wọlé dé àwọn tá a pè tán yẹ́ wa sí àwọn tó ń sọ pé kí ni wọ́n ń ṣe àwọn tó ń sọ pé àwọn ọmọdé wo nìyẹn ẹ má dá wọn ọmọ yẹn lóhùn ẹ má dá wọn lóhùn jàre. bàbá ń torí pé ẹ pọ́n wa létí ẹ yẹ́ wa sí aṣọ yìí àtẹ̀yẹ tí yín náà ò ní fàya àṣẹ Olódùmarè báàmí olúwo Fágbàmílà olúwo káàfàtà fún gbogbo Akínyẹlé bàbá dà ẹ bá ń pàtẹ́wọ́ fún bàbá dáadáa. ẹ bá wa fún bàbá látẹ̀wọ́ o. àràbà náà ló wọlé dé yìí báàmí àràbà gbàmúgbà gbogbo ìjọba ìbílẹ̀ Akínyẹlé báàmí àràbà ló wọlé dé yìí. ọ̀la ifá tó tún báyọ̀ lé bá mi tó yẹ pé àtayọ̀ àti fá òun ni gbogbo ẹ̀ dàpọ̀ bàbá tó ń bọ́mọdé ṣe tó ń bágbà ṣe bàbá tí ò dá wa dá àràbà fún gbogbo ìjọba ìbílẹ̀ Akínyẹlé bàbá Báyọ̀lé ọ̀la ifá ẹ bá pàtẹ́wọ́ fún wọn ẹ jẹ́ á pàtẹ́wọ́ fún wọn. bá a bá ń sọ pé nọ́mbà 1 níjọba ìbílẹ̀ Akínyẹlé àwọn ni àwọn ló ní ká máa nìṣó wọ́n sì rí i pé n tá à ń ṣe ó dáa lọ́ṣe ó nítumọ̀ òun lọ́ṣe fún gbogbo n tán ṣe é lẹ̀ tó fi wà láàrin wa bàbá àníwá ìtì láṣẹ Olódùmarè pẹ́pẹ́ lè ó ṣe nílé ọ̀rọ̀ àárín yín lọ́dún yìí àárín yín lọ́dún tó ń bọ̀ ọdún 10 sí ìsìn àárín yín 40 ọdún sí ìsìn àárín yín 100 ọdún sí ìsìn àárín yín 200 ọdún sí ìsìn àárín yín àbínú yóò dùn sí ni ó dáa a máa rí yín títí ayé bàbá ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn dáadáa níbo lẹ bá ń fàbúrò mi sí ẹ̀ẹ́dọ́jọ bí èjì rẹ̀ táyé lolú mi ń kọ́ṣẹ́ ẹ bá ń mú wá ó ń bọ̀ lọ́nà ó dáa láì ní fàkókò ṣòfò mo wà lọ́dọ̀ olúwo Fágbàmílà olúwo fún gbogbo ìjọba ìbílẹ̀ Akínyẹlé pátápátá bàbá ẹ káàbọ̀ sáàrin wa àti ń rí yín àníwó ayín tì láṣẹ Olódùmarè. bákan náà o ní gbàgbé bàbá wa olóyè Jẹ̀lílì ọmọ ọ̀ṣọ́ ọmọ oṣó olóyè Jẹ̀lílì ọmọ oṣù alájà alẹ̀ ibo ń bàbá wà bá mi bàbá olóyè rẹ pẹ̀tẹ̀ olóyè Jẹ̀lílì ọmọ oṣù alájà alẹ̀ àjálẹ̀ tí wọ́n yàtọ̀ sí ìtàn tí ń pààyàn àjálẹ̀ tí ń lani tí ń pani àjálẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá sunkún débẹ̀ ìdùnnú lẹ́ẹ̀ bá jáde bàmí Jẹ̀lílì ọmọ oṣù ó ti ń dá lónìí àìní dààmú Olódùmarè ò ní fi kàn wá láṣẹ Olódùmarè kí n máa fi yẹn kí n máa fi bọ́ sọ́dọ̀ bàbá wa orí dọwọ́ tòótọ́ orí dọ̀rọ̀ orí dọlá orí diyì orí dẹ̀yẹ bẹ́ẹ̀ èèyàn bá ń kọrin ẹja mọ̀ wípé iṣẹ́ takuntakun ló ń ṣe ara ṣé àwọn ọ̀jọ̀gbọ́n ni fẹ́yìn tó ń kọrin kó tó jókòó ara ṣé àwọn ọ̀jọ̀gbọ́n ni fún èèyàn tó ń sọ̀rọ̀ kó tó wò wípé jẹ́ ń gbé báyìí bàbá wa rẹ̀ tó ń kọrin tórin náà dùn tó tún nítumọ̀ ẹ wò ó bá a bá rí kákìkákì òun onírúfẹ́ yìí tá a wà ń bí lónìí láti wá yẹ wọn sínú ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè ẹ̀rí bá a ṣe rọra ń tò torí ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè kì í ṣèjọ aláriwo bẹ́ẹ̀ ni
mọ́gàjí ilé oníbùdó òní ń pariwo sẹ́lẹ́sẹ́ ni òun làwọn alátẹ̀lé náà ṣe wòye pé bá a bá fìyẹn jẹ nọmba 1 wa náà tá a ṣe ń sẹ́lẹ́sẹ́ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí èèyàn pàtàkì ni bá a bá tó èèyàn pàtàkì tó pọ̀ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. ká máa fìyẹn ká máa fi kí bàbá olóyè káàbọ̀ sáàárín wa olóyè aláwòdé balógun ọmọ Ọ̀rúnmìlà. ẹ bá wa fi àtẹ̀wọ́ yẹn wọn sí. ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn dáadáa. báàmí aláwòdé balógun ọmọ Ọ̀rúnmìlà nọ́mbà kílẹ̀ yìí wà nú ọmọ Ọ̀rúnmìlà torí inú ẹ̀kọ́ fátàwà gbọ́ wọ́n ní báàmí àgbọ̀n ìrìgún wọn láyà tó pọ̀ bó ṣe ń bọ̀ lápá abẹ̀yẹn bó ṣe ń bọ̀ lápá abẹ̀yẹn ṣé ẹ ti kí wọn tán oní nǹkan máa wọlé. mo láti débi tá à ń lọ báyìí a ti dojú iṣẹ́ a ti wà nípọ̀ngun tá a torí ẹ̀ wá ìró òdùnnú tá à ń gbọ́ lọ́tún ìró òdùnnú tá à ń gbọ́ lósì ìró òdùnnú náà ò sì ní dákẹ́ nínú ilé wa nínú ìjọ wa ní gbogbo ọ̀nà wa láṣẹ Olódùmarè. irúfẹ́ ìró òdùnnú yẹn náà ló gbé wa wá síbí ìpéjọ ọ̀mọ́lẹ̀ Olódùmarè kọrin ayọ̀ ọkọrin tuntun ọkọrin tó nítumọ̀ àfẹ́ ṣaṣọ lójú ẹ̀ lónìí àfẹ́ ṣì lójú ẹ̀ àmọ́ ẹ mẹ́wàá jẹ́ àgbàgbé kórí tó dowó kórí tó dọlá kórí tó dọrọ̀ irúfẹ́ àwọn olórin bẹ́ẹ̀ ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà wọ́n ṣo 13 tó nítumọ̀ bẹ́ẹ̀ bára kí fá ẹbí léèrè ó mọ túmọ̀ tí mò ń sọ fàátọ́sìn bẹ́ẹ̀ bá rí ẹ bá ń bí wípé ṣé èèyàn máa ń ṣe wàhálà ń di orin yóò sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá rówó mi dé púpọ̀ ọ̀la ẹbí léèrè wípé ṣé èèyàn máa ń tán nọ́mọ́rí ṣiṣẹ́ ọpọlọ sọ̀rọ̀ ìmọ̀ kalẹ̀ nídìí orin yóò sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá rí ìyá èṣù ẹbí léèrè wípé sórin kíkọ máa ń gbà àkókò èèyàn tí èèyàn bá fẹ́ kọ́ ọ́ lẹ̀ kó tó jiná yóò sọ pé bẹ́ẹ̀ ni bàbá wa rí wọn tán wá sọ wípé ká yí àwọn sí ká gbé àwọn lárugẹ ká gbéṣẹ́ olúmọlẹ̀ lárugẹ látara wọn ẹ wò ó tó bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí wípé kì í ṣọ̀rọ̀ pé wọ́n fẹ́ fowó wa jẹun òní ààrẹ àsùnyẹ̀rẹ̀ máa wọlẹ̀ ààrẹ àsùnyẹ̀rẹ̀ àgbáyé máa wọlẹ̀ ààrẹ àsùnyẹ̀rẹ̀ àgbáyé máa wọlẹ̀ àwọn tìlú Òṣogbo náà ló tún wọlé dé yìí bí n bá sọ lẹ́ẹ̀kan wípé ìjọ ọ̀mọ́lẹ̀ Olódùmarè ó cut across the universe kì í ṣe rọ́ kì í ṣe rọ́ ààrẹ àsùnyẹ̀rẹ̀ náà ló tún wọlé dé yìí bẹ́ẹ̀ láàrẹ àsùnyẹ̀rẹ̀ awo àgbáyé yìí tí sáà wa ni èyí tó tún máa ń yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ ààrẹ àsùnyẹ̀rẹ̀ ni pé olùkọ́ èdè sáyẹ́ǹsì ni ó tún wá mú ẹ̀kọ́ èdè sáyẹ́ǹsì ó pápọ̀ mọ́ṣẹ́ fá gbogbo ẹ̀ tún wá ń jọra àárín kan wà láàárín yẹn tá àti ìmọ̀ bó ṣe ṣe á sì padà béèrè lọ́wọ́ ẹ̀ á padà béèrè lọ́wọ́ ọmọ bàbá Ọ̀yáṣògo Fákáyọ̀dé Ọ̀yáṣògo Ifálọ́wọ̀ ààrẹ àsùnyẹ̀rẹ̀ awo àgbáyé òun nìyẹn bí mo ṣe ń bà bọ̀ ìpèsè orin iṣẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n ni iṣẹ́ tó nítumọ̀ gbáà iṣẹ́ tí ò ṣeé ṣe kíni tí ò ṣe ń káwọ́ gbéra ọ̀lẹ́ iṣẹ́ òun ló wá jẹ́ ká wà ń bí lónìí tí gbogbo ìjọ ọ̀mọ́lẹ̀ Olódùmarè tán ní ká wá bá wọn kẹ́yẹ àti débàrà ti wá bá wọn kẹ́yẹ afẹ́ tara wọn ṣiṣẹ́ Olódùmarè afẹ́ tara wọn gbéṣẹ́ rúmọlẹ̀ lárugẹ afẹ́ tara wọn gbé ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn tá a délùmọ̀ tá a délé ayé bá afẹ́ tara wọn gbé dìde kò sí ń ta nọ́mbì lónìí tó jẹ́ wípé ó ṣòfò bẹ́ẹ̀ ni ẹ má jà wò kì í ṣọ̀rọ̀ oúnjẹ kò sí ń tán fẹ́ fún wa tá à ní lé wa láti jẹ kì í ṣọ̀rọ̀ mímu kò sí ń tán fẹ́ fún wa láti mu tá à ní lé wa láti mu ẹ wò ó torí iṣẹ́ ẹrúmọlẹ̀ torí ìkẹ́ ẹrúmọlẹ̀ torí ìkẹ́ òòṣà tí gbogbo wa ṣe wà ń bí láti wá tara wọn láti gbé iṣẹ́ ẹrúmọlẹ̀ lárugẹ òun la fi wà ń bí bá a bá ṣe wá ṣe tó Olódùmarè ọba tí bùkún rẹ nílọ́po ìlọ́po yóò bùkún wa nílọ́po ìlọ́po. ẹ wò ọlá fádùn ìkẹ́ òòṣà dùn bí èèyàn bá lè sìn dáadáa torí mi máa ń sọ pé lóṣù yìí ṣèṣẹ̀ ṣe
olòṣì tó bá ń ṣẹ̀ṣẹ̀ ṣe kò tí ẹ̀ lè dúró olòṣì ń ṣẹ̀ṣẹ̀ ṣe èyí tẹ́ ẹ fi róníṣẹ̀ṣe tó fi dúró ni pé lójú tọ̀tún àtọ̀tún àtòsì irúmọlẹ̀ ń ṣèkẹ́ wọn gbogbo ìgbà ebi èyí ń pọ̀ níṣẹ̀ṣe dalẹ̀ kẹ́ ẹ tó ṣẹ́jú pẹ́ àwọn irúmọlẹ̀ ti gbàdúrà ọ̀nà ti ṣí ọ̀nà ti là àti wá wà ń bílẹ̀ nìyí orin ti dowó orin ti dọ́lá orin ti dọ̀rọ̀ ó ti dohun àmúyẹ. àwọn àgbà nítọ̀rọ̀ bá ti débi ọ̀rọ̀ owó náà ló bù ṣé bẹ́ẹ̀ lọ́ ṣe sọ bàbá tó bá ti débi ọ̀rọ̀ owó ó kéré irọ́ ni wọ́n pa ń fún wa ń gbà yẹn o ìgbà táwa ń dàgbà látó rí pé tọ̀rọ̀ bá ti débi ọ̀rọ̀ owó lọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí ẹni tí ò bá lówó lọ́wọ́ ó lè lápá tẹ́ńṣọ̀n àmọ́ nígbà tá a ti dénú ìjọ ọ̀mọ́lẹ̀ olódùmarè tá a ti wá yẹra wa sí a ti mọ̀ yí pé òwe àwọn àgbà ń gbà yẹn ti wá padà ṣe yí pé tọ̀rọ̀ bá ti débi ọ̀rọ̀ owó òun ló kéré jù. èyí tá a torí ẹ̀ wá rèé ẹ jẹ́ ń rọ̀ ọ̀kan èyí tá a torí ẹ̀ wá rèé wọ́n ti gbaṣọ lára ẹ̀ ẹ jẹ́ á rí kí gbogbo ayé rí bódùn bó òdùn òní náà ní gbogbo wa ó dìjọ mọ̀. kéèyàn tó wẹ̀ kó tó para kó tó mú aṣọ tó dáa kó tó fi sára ta ni ó ṣàìmọ̀ pé kì í ṣe iṣẹ́ kékeré ẹ wò ó àwọn ẹ̀ tún yàtọ̀ síra wọn dáadáa ibi tá a ti mọ̀ yí pé wọ́n ṣiṣẹ́ ọpọlọ wọ́n taná mọ́rísẹ́rò ìmọ̀ kalẹ̀ òun lè lè fi jáde orin òrìṣà la pè é wọ́n ní tí èèyàn bá dẹ̀ ń sìn tó nígbàgbọ́ nú ẹ̀ kì í dójú tì ni orin òrìṣà la pè é ẹ jẹ́ àṣẹ báyìí dáadáa láì ní fàkókò ṣòfò ká bẹ̀rẹ̀ látàpá bíi torí ń tá a ṣe wá rèé. àwọn èèyàn ti rí dáadáa ìkíní àti ìkejì àwo kíní àti kejì àbí bóyá ká lápá kíní àti apá kejì tá a bá ṣe apá kíní àti apá kejì orí òtán o apọ̀nyọ́ díẹ̀ nù tó wà ńlẹ̀ ni ìgbà tí mo ti rẹ́ni tó ṣe apá kíní àti apá kejì last nígbà tí Wàsíù Àyìndé ṣe flavour tó ṣe 1 2 3 tí mo rò yí pé orin ti tán lọ́dọ̀ Àyìndé àfìgbà tí n tún máa dénú ìjọ ọ̀mọ́lẹ̀ olódùmarè tán ṣe 1 and 2 ẹ jẹ́ á pàtẹ́wọ́ fún wọn dáadáa. ká wá pò lórí ká fowó ṣeré a fẹ́ fowó orúmọlẹ̀ ṣeré a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìwìn tó ń gba AC a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ farabalẹ̀ ká fowó orúmọlẹ̀ ṣeré ká sọ bí kẹfà ṣe dòtó lápá ibi tá a wà yìí ká yóò lè mọ̀ wípé kò sí bó ti lè wù kó rí àwọn oníṣẹ̀ṣe náà ń dábìrà àwọn oníṣẹ̀ṣe náà ń ṣe gudugudu méje wọ́n ń ṣe yàyà mẹ́fà wọ́n ń ṣe mẹ́tàlá tó nítumọ̀ tọmọ ọkùnrin ń ṣe bí èèyàn bá kọrin ìṣẹ̀ṣe tó dùn ìnúfẹ́ àwọn èèyàn á dùn ìnúfẹ́ àwọn èèyàn á dùn tó jẹ́ wípé àgbọ̀ ọ̀gbọ́ tán òun náà lórí náà ó jẹ́ kí n máa fi yẹn kí n máa fi pé bàbá wa alága ọjọ́ òní àwọn ló máa kọ́kọ́ bá wa ṣí ta ni mò ń sọ ta ni mò ń perí àwọn ọmọge olójú ẹ̀yin dà tó bá ti rẹ̀ yẹn jẹ́ mú mi tó tó dùn ún wò lójú ẹ bá ń gbé tray fáwọn ọmọ yìí. àjẹ́ pé kí gbogbo ẹ̀ dúró wá pé láàrin ìṣẹ́jú àáyá ká máa fi yẹn ká máa fi recognize bàbá wa àràbà olú ìṣẹ̀ṣe fún gbogbo ilẹ̀ Ìbàdàn káàfàtà bá mi Ọdẹ́gbọlá tó jọba bòmíì lọ ẹ jẹ́ a ní sùúrù díẹ̀ kí bàbá ó fi wọlé àràbà olú ìṣẹ̀ṣe fún gbogbo ilẹ̀ Ìbàdàn pátápátá bá mi Ọdẹ́gbọlá tó jọba bòmíì lọ wọ́n ti wọlé sáàrin wa ọgbọ́n tí mọ́gàjì ń dá sí a ò tí ì mọ̀ ó yẹ lọ wá tray kan
ẹ lọ wá tray kan. ọgbọ́n tí mọ́gàjí ń dá sí a ò tí ì mọ̀ àwọn ẹni bí ẹni àwọ̀ èèyàn jàǹkànjàǹkàn rèé àgbà ló tóró lọ ọba ló ti yín irin fọ bá mi àràbà máa wọlé àràbà gbámúgbámú olú ìṣẹ̀ṣe fún gbogbo ilẹ̀ Ìbàdàn pátápátá máa wọlé bàbá wọlé dé sáàárín wa ẹni tá à ń wí ti dé ẹni tá à ń wí ti dé báyìí bá mi àràbà tó jọba bòmíì lọ máa wọlé wọ́n wọlé dé sáàárín wa bàbá ti dé sáàárín wa bàbá ò dá nìkan wá bàbá ò dá nìkan rè mò ń wò ìyá wa gbógun ń bẹ ìyá òṣù náà ti wọlé sáàárín wa ìyá nípa gbogbo ilẹ̀ Ìbàdàn náà ti wọlé sáàárín wa èyí tí mọ́gàjí ń lò mí ò tí ì mọ̀ èyí tí ìjọ ọ̀mọ́lẹ̀ Olódùmarè fi ṣorí mi ò tí ì mọ̀ àwọn ìyá wa ti dé àwọn bàbá wa ti dé sáàárín wa ó ti ń dùn yóò sì máa dùn lọ́ni láṣẹ Olódùmarè ẹ bá ń wá àyè fáwọn ìyá ẹ bá ń wá àyè fáwọn ìyá wa. kórìlẹ̀ kórìlẹ̀. ó sì ń yẹ wá kò ní yẹ̀ ẹ́ lẹ̀ àyẹ̀dọ́jọ́ alẹ́ ni yóò sì máa yẹ wá ní títí láì yá nípa alẹ́ Ìbàdàn ẹ káàbọ̀ sáàárín wa ìyá wa gbógun bẹ̀ ẹ káàbọ̀ sáàárín wa ìyá tí bọ́mọdé ṣe tí bàbá ṣe ẹ káàbọ̀ sáàárín wa. àràbà àgbámúgbàmù olú ìṣẹ̀ṣe tó jọba bòmíì lọ́ba àmì ọdẹ́gbọlá káàbọ̀ sáàárín wa àti rí àrí pẹ́ láṣẹ Olódùmarè bàbá tó jẹ́ kí gbogbo òkè ẹ̀fọ́ gbogbo òkè ẹrúmọlẹ̀ pátápátá ọwọ́ ẹ̀ ló wà bàbá tí ò sọ pé sóorí tí ò sì ní rẹ̀wọ́ láṣẹ Olódùmarè. ayọ̀ bá mi àràbà ti jókòó bá mi àràbà ti jókòó ẹjọ́ jẹ́ kí gbogbo owó lọ jókòó. sáwọn bàbá wa àwọn ìyá wa ti jókòó. Alábíọ́lá ọba Bíọ́lá bí n bá rántí Alábíọ́lá màá rántí ológòǹgò tó gòǹgò láì ní fàkókò ṣòfò àti débi tá à ń lọ kí bàbá wa tó wọlé ó yá ẹ jẹ́ á padà síbẹ̀ kí n máa pè alága fún ètò ìfilọ́lẹ̀ tòní láti wá bá wa ṣíde alága fún ètò ìfilọ́lẹ̀ tòní láti wá bá wa ṣíde ta ni mò ń sọ ta ni mò ń pèrè Sọ́fíọ̀ Dr. Dasola Adéfàgbé Fádìrán. Orúkọ mi ni Awóṣọlá Táíwò Fátósìn tí gbogbo èèyàn mọ̀ sí Akífápọ̀ Òdodo. Ẹ dákun kí ni ẹ wá ṣe bí lẹ́nu? Òní ni ẹgbẹ́ akọrin ti ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè ní Mọ́níyà nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n kó àwo orin wọn jáde tí wọ́n pe àkọlé rẹ̀ ní orin òrìṣà tó ní apá kìíní tó sì ní apá kejì tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìṣà ni ó sódo
sí inú àwo orin náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìṣà ni wọ́n fi orin ṣe ìgbélárugẹ, fi orin ṣe ìyìn, fi orin ṣe àpọ́nlé fún nínú àwo orin apá kìíní àti apá kejì náà. Báwo wá ni inú yín ṣe dùn tó lónìí? Inú mi dùn gan ni o. Inú mi dùn gan ni. Ìdí ni wípé orin jẹ́ òpó pàtàkì nínú ẹ̀sìn. Orin jẹ́ òpó pàtàkì nínú àṣà. Orin jẹ́ òpó pàtàkì nínú ìṣe àti ẹ̀sìn Yorùbá tí àwa Yorùbá tí a bá nílé ayé. Torí náà bí a bá ṣe bí èèyàn ni èèyàn ń kọrin. Ó ṣe ní láàánú pé ibi tí orin lọ ní orílẹ̀-èdè Nàìjíríà ń sìn, àwọn orin tí mi ò fẹ́ tàbùkù orin kan, àwọn orin tí kò yẹ kí a gbé lárugẹ òun ni à ń gbé lárugẹ. Ṣùgbọ́n inú mi dùn lẹ́ni nítorí pé orin ní ẹ̀sìn ìbílẹ̀, orin nínú ẹ̀sìn ìbílẹ̀ ó ti ń lọ sí ibi gíga. Ó ti wà tipẹ́ náà, ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ọ̀sìn yìí wọn fọwọ́ kékeré mu, wọn ò dẹ̀ kóyàn rẹ̀ kéré. Inú mi dùn nígbà tí mo débi tí mo rí wípé orin yẹn tún ní apá kìíní, ó ní apá kejì, tó túmọ̀ sí pé ohun púpọ̀ la máa bá nínú rẹ̀. Content bí àwọn òyìnbó ṣe máa ń sọ tó máa wà nínú rẹ̀ kò ní jẹ́ kéré mi. A dẹ̀ tún gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn orin náà wọ́n play díẹ̀ fún wa tó jẹ́ kí orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wú. Mo jókòó mo rí bí àwọn èèyàn ṣe ń ṣe, mo wo emotional state àwọn èèyàn, mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn inú wọn dùn sí. Ó túmọ̀ sí pé kì í ṣe inú èmi nìkan ló dá dùn, bí kì í ṣe pé inú gbogbo àwa táwa ń bẹ̀ pátá ni ó dùn, nítorí pé iṣẹ́ takuntakun ni wọ́n ṣe. Ó dẹ̀ jẹ́ ìwúrí fún gbogbo àwa tá a jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀. Ó jẹ́ ìwúrí fún gbogbo àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n rò pé ẹ̀sìn táwọn ń ṣe ò dára, àbí àwọn ẹlẹ́sìn mìíràn tí wọ́n fojú àbùkù wo ẹ̀sìn ìbílẹ̀. Orin yìí jẹ́ orin tó wúyàn lórí, tó dẹ̀ fúnni ní ìṣípayá ọkàn. Béèyàn bá wà ń bẹ̀ lẹ́ni tí ò bá mọrin kọ, ó máa dùn púpọ̀, nítorí pé bí orin, agogo, àwọn èròjà orin tí wọ́n lù sí orin yẹn kódà ó pé pèrèpèrè. Torí náà inú mi dùn gan-an ni. Ẹ bá wa wúre fún àwọn ará ìlú. Mo ṣe ìwúre fún gbogbo ojú tó ń wò mí pé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, èmi yóò ní yọlọ, ẹni yóò ní kọ jẹjẹ, ìrùngbọ̀n yóò ní wàlù. Ifá ní ọ̀rọ̀ mi dayọ̀, àwa gogo lóye fáfá gogo, wọ́n ní kó rúbọ kọ́rọ̀ ẹ̀ lè dayọ̀ ní dábàá sí. Ògbẹ́gbọ́n ń bẹ ni ó sì ṣẹ́bọ́, èrò pé èrò ọ̀fà, ọ̀rọ̀ agogo mà ti dayọ̀, ọ̀rọ̀ wa dayọ̀ lójú oṣó, á dayọ̀ lójú àjẹ́, á dayọ̀ lójú ẹlẹ́bọ lódò. Ìmọ́lẹ̀ ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè ní Mọ́níyà níbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, ìjọ náà ò ní túká. Gbogbo àwa ìjọ ẹlẹ́sìn ìbílẹ̀ káàkiri àgbáyé pátápátá, ìjọ wa ò ní túká. Òkè lẹ́múru sí, òkè la máa lọ. Orúkọ mi ò yí padà, Awóṣọlá Táíwò Fátósìn Akífákan Òdodo ni mo jẹ́. Mo rọ gbogbo yín, èmi Fátósìn Akífákan Òdodo rọ gbogbo yín pé kí ẹ máa wo Agbọ́ṣẹ́ṣẹ́ Ifáyalé TV, kẹ máa share rẹ̀, ẹ máa comment, ẹ máa follow wọn, ẹ dẹ̀ subscribe sí YouTube channel wọn. Ẹ kúrọ̀lẹ́ sá o, Akúndélé ìwé bàbá. Ẹ ṣeun, ẹ kúrọ̀lẹ́. Ẹ dákun ẹ bá wa dá ọkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn aráalé. Èmi ni ọ̀mọ̀wé Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé tí mo jẹ́ jagunmólú àwọn àgbáyé, ààrẹ agbéfága ti ilẹ̀ Yorùbá, tí mo dẹ̀ jẹ́ olùdásílẹ̀ ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè àgbáyé tó kalẹ̀ sí ìlú Àlàdé nílẹ̀ Ìbàdàn níbí. Ẹ dákun kí ni à ń ṣe ń bí lónìí? À ń ṣe ayẹyẹ ìfilọ́lẹ̀ àwo orin tí àwọn ẹgbẹ́ akọrin ìmọ́lẹ̀ Olódùmarè tinú ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè àgbáyé tí wọ́n ṣe, tí wọ́n pe àkọlé rẹ̀ ní orin òrìṣà apá kìíní àti orin òrìṣà apá kejì. Ǹjẹ́ ẹ lè sọ pàtàkì ipa tí orin ń kó nínú ìṣẹ̀ṣe? Ipa tí orin ń kó nínú ìṣẹ̀ṣe òun ni àwọn tí a lè pààyè ní ipa tí orin ń kó nínú àwùjọ, torí pé èso àwùjọ ni orin. Àkọ́kọ́ ni pé orin wà fún ìdálárayá, ká fi dára wa lárayá. Orin ó wà fún ká fi dá inú ẹni dùn, ẹni tí inú bá ń bí ká fi dẹ́rìn pòṣónú, ẹni tí inú ẹ̀ bá bàjẹ́ bóyá ìṣẹ̀lẹ̀ kan tí ò tẹ́ lọ́rùn ó ṣẹlẹ̀ sí, ká forin dùn nínú. À ń forin fúnni ní ìrètí, bẹ́ẹ̀ ni orin mú ìgbàgbọ́ ẹni jinlẹ̀. Orin dẹ̀ ń tan ìyìn rere, iṣẹ́ rere àwọn irúnmọlẹ̀ kiri. Ó ń jẹ́ ká mọ̀ nípa iṣẹ́ rere àwọn irúnmọlẹ̀. Àwọn tó jẹ́ ọ̀kọrin wọ́n máa ń kọ orin láti fi ṣíyàn létí, láti fi fún ènìyàn nímọ̀ràn àti láti gbàyàn níyànjú, láti kọ́yàn ní ẹ̀kọ́ ìwà. Ṣùgbọ́n ní pàtàkì orin máa ń jẹ́ kí ẹ̀sìn kó gbilẹ̀. Wọ́n dẹ̀ fi ń fa èèyàn wọ inú ìṣẹ̀ṣe, wọ́n fi fa èèyàn wọnú ẹ̀sìn.
torí pé orin jẹ́ ohun tó bá ìṣẹ̀ṣe rọ̀ kò sẹ́sẹ̀ ifá kan tí ò fẹ́ parí pẹ̀lú orin torí tínú èèyàn bá dùn nílẹ̀ Oòduà wa orin ní kọ nínú èèyàn bá tó dùn ní ìdàkejì ẹ̀ náà orin ní fi kọ ìdílé tó yẹ pé inú ifá nígbà tí inú èèyàn bá dùn wọ́n á ní ijó ní jó ayọ̀ ní yọ̀ ọ̀lànà kó tó orin ní kọ nínú èèyàn bá tó dùn ní ìdàkejì náà orin ní fi kọ. ẹ ṣeun adúpẹ́ ṣé orin wa ló bí ìṣẹ̀ṣe ni àbí ìṣẹ̀ṣe ló bí orin. ìṣẹ̀ṣe ló bí orin ara èso ara ìṣẹ̀ṣe ní orin tó jẹ́ pé wá láti inú Ifá gbogbo àwọn ìmọ̀lẹ̀ pátá àwọn òrìṣà wa ni wọ́n kọrin nígbà ayé wọn Ọ̀rúnmìlà a máa kọrin Ṣàngó a máa kọrin Ọbàtálá a máa kọrin Ọ̀ṣun a máa kọrin ó kálukú wọn ló sì ní ìlú tiẹ̀ tó lù sí orin rẹ̀ Ọ̀rúnmìlà ló ní agogo àti ìpèsè Ọbàtálá ló ní ìgbìn tí a ń pè ní àrùn òrìṣà Ẹ̀gbẹ́ ló ní àgbá Ògún ló ní àgẹ̀rẹ̀ Ṣàngó ló ní bàtá Ọya ló ní bẹ̀m̀bẹ́ tí máa lù sí orin tiẹ̀ wọn kálukú wọn ló máa ń kọrin nígbà tí wọ́n wà ní ilé ayé pẹ̀lú wa kí wọ́n tó padà sí ọ̀dọ̀ Olódùmarè nínú ìṣẹ̀ṣe ẹ̀sìn òrìṣà yìí tó jẹ́ ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá ibẹ̀ ni orin wà ìgbà tí wọ́n gbé àwọn ẹ̀sìn òkèèrè ẹ̀sìn Christianity àti ẹ̀sìn Islam dé tí wọ́n wòye wípé àwọn ò rí àwọn èèyàn kó wọnú ẹ̀sìn àwọn wọ́n wá wò wípé kí ni nǹkan tí àwọn èèyàn ń rí nídìí òrìṣà tí wọ́n fi ń yà sí ilé òrìṣà wọ́n rí i pé ijó àti ìlù wọ́n wà lára nǹkan tó ń fa àwọn èèyàn mọ́ra pàápàá àwọn ọmọdé ìdí nìyí táwọn náà fi dọ́gbọ́n àwọn kìrìsìtẹ́nì ni wọ́n kọ́ dá ọgbọ́n yẹn tí wọ́n wò pé bóun náà ṣe lè mú orin wọnú ẹ̀sìn àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú orin òrìṣà tí wọ́n ń paláró tí wọ́n ń sọ di orin Jésù ẹni tí ó bẹ̀rẹ̀ gbìyànjú yẹn láàrin kìrìsìtẹ́nì ni Rẹ́fẹ́rẹ́ndà Ṣọ̀ún Kútì tó ṣe ní nǹkan bí ọdún 1923 tó bẹ̀rẹ̀ sí ní kó orin òrìṣà jọ tó yí padà sórí Jésù tí wọ́n ń lo àwọn orin yìí nínú ilé ìjọsìn láti bẹ̀ lọ làwọn èèyàn ni wọ́n ti ń yà sílé ìjọsìn wọn láti lọ gbọ́ orin tó dùn kí wọ́n lọ jó kí wọ́n lọ yọ̀ ìgbà tó yá láwọn mùsùlùmí náà torí pé ẹ̀sìn ìsìláàmù ó jẹ́ ẹ̀sìn tó tako orin ẹ̀sìn tó àlàákà ìwé mímọ́ wọn sọ pé òun àlàákà ẹni tí bá ń kọrin bẹ́ẹ̀ tí ń kọrin ò ní rọrùn wọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n rí i pé wọ́n ṣàkóbá fáwọn gbogbo àwọn ọmọ àwọn làwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni wọ́n ń gbà làwọn náà bá kóra wọn jọ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọ̀yìn sí tí ìwé mímọ́ wọn sọ nípa orin torí pé nípa kíkọ orin fún mùsùlùmí wọ́n kọ ẹ̀yìn sí tẹ́sìn wọn sọ ni bọ́ọ̀ náà ṣe bẹ̀rẹ̀ sí ní kọ orin nìyẹn ni àwọn ẹgbẹ́ kan tán dá sílẹ̀ nígbà kan tó ń pè ní Yumbas and Jaina àwọn ẹgbẹ́ yẹn kópa pàtàkì nípa bí orin ṣe wọnú ẹ̀sìn mùsùlùmí wọ́n kọ ẹ̀yìn pátápátá sóhun dẹ́sìn wọn ohun tí Allah tó sọ fún wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọ orin làwọn náà fi ń rí àwọn ọ̀dọ́ kó wọ inú ẹ̀sìn wọn ṣùgbọ́n ẹ̀sìn òrìṣà gangan ló ní orin ló fi jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe agbọ́dọ̀ jí gìrì ká gba ẹ̀tọ́ wa padà nípa orin lọ́wọ́ àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì tí wọ́n ti jí orin yìí nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe. ẹ̀sìn wa dúpẹ́ kí wọ́n ní ìmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ òní nípa orin kíkọ àti olùgbọ́ orin. ìmọ̀ràn mi fún ọ̀dọ́ ni pé kí wọ́n múra sí ọ̀rọ̀ orin kíkọ tó bá ní ẹ̀bùn orin kí wọ́n múra sí i kí wọ́n sì máa kọ orin tó kọ́ni lọ́gbọ́n orin tá a lè rí ẹ̀kọ́ níbẹ̀ tá a lè rí nǹkan gidi dìmú kí wọ́n máa kọ orin tí ó máa ń èèyàn máa ṣèṣekúṣe máa wu ìwàkiwà kí wọ́n máa kọ orin tí ó jẹ mọ́ àwọn orin tó wà nínú Ifá tí ó jẹ́ pé a fi ń kọ́yàn ní ẹ̀kọ́ ìwà a fi ń gbàyàn níyànjú a fi ń ta èèyàn jí a fi ń kọ́yàn ní iṣẹ́ rere tá a fi ń kọ́yàn pé kó kọ ẹ̀yìn sí iṣẹ́ ibi irú orin yẹn káwọn ọ̀dọ́ máa kọ́ àwọn tí ó dẹ̀ ní ẹ̀bùn orin tí wọ́n jẹ́ olùgbọ́ orin kí wọ́n máa gbọ́ orin ìbílẹ̀ wa kí wọ́n má jẹ́ kí orin òkèèrè kó jẹ àwọn lógún jù torí pé inú orin ìbílẹ̀ wa ni wọ́n ti lè kọ́ ẹ̀kọ́ wọ́n á dẹ̀ tó mọ̀ nípa àṣà àti ìṣe wa bẹ́ẹ̀ la dẹ̀rọ àwọn èèyàn nínú ìlú kí wọ́n máa ṣàtìlẹ́yìn fún àwọn tó bá lẹ́bùn orin ká máa tì wọ́n lẹ́yìn ká máa gbà wọ́n níyànjú ká máa ṣe kóríyá fáwọn tó ń kọrin kí egun wọn tó lè máa le sí i kí wọ́n lè máa kọ orin tó rẹwà sí wa létí ìwúlò orin nínú àwùjọ kí gbogbo wa lè jèrè rẹ̀. ẹsẹ̀ adúpẹ́ níbo ni a ti lè rí àwọn orin tá a kó jáde lónìí tá a ti lè ríra wọ́n bá ṣeé ṣe fún wa ní aago ìbánisọ̀rọ̀ tá a lè pè tá a bá fẹ́ rà. àwọn orin tí a kó jáde lénìí
a lè rí rà nínú ìjọ ìmọ́lẹ̀ olódùmarè àgbáyé tó kalẹ̀ sí ìlú Àlàdé níbí ní nọ́mbà 54 orí ìdọ̀ èrìà Odòyọ̀ road Àlàdé tán Ìbàdàn, ìyẹn ní nọ́mbà 54 agbègbè orí ìdọ̀ ní òpópónà Ọ̀yọ́ àtijọ́ nílùú Àlàdé nílẹ̀ Ìbàdàn níbí. A lè rí bẹ́ẹ̀, a lè rí lórí YouTube, a lè rí ní Audiomack, a dẹ̀ lè rí lọ́dọ̀ àwọn tó ń ṣagbátẹrù àwọn orin ẹ̀sìn ìbílẹ̀ ní títà bí àwọn ọmọ onílẹ̀ ventures ní Òkè Lábọ́ nìbàdàn tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tiẹ̀ 08056420601. a lè rí lọ́dọ̀ Agbọ́sẹsẹ Fáyalé nílùú Ògbómọ̀ṣọ́, bẹ́ẹ̀ ni a lè rí nínú ìjọ níbí tí a bá fẹ́ pè tinú ìjọ ní ibí lára aago tá a lè pè tí a tọ́ni sọ́nà ibi tá a ti lè rí ní 08034991873 08034991873 tàbí 08189747423. ẹ bá wa wúre fún àwọn ará ilé pàápàá jùlọ àwọn tí wọ́n ń wo Agbọ́sẹsẹ Fáyalé. wúre mi fún gbogbo ará ilé àtàn tó ń wo Agbọ́sẹsẹ Fáyalé ni pé ire láàmọ̀ rí àní rí bí bẹ́ẹ̀ ṣe ń wo ojú tẹ́ fi ń wo Agbọ́sẹsẹ Fáyalé TV ojú àwọn ò ní fi yín sílẹ̀ lọ sí òde ọ̀run. àrán lẹ́ẹ̀mọ̀ dára lẹ́ẹ̀mọ̀ dá ẹ̀ní dáràn ìfanisẹ́sẹ́ ìfabẹ̀ní ségesège dífáfárà tí sọmọ òòsà àràdé ọmọ òòsà bá a bá alájẹ wẹrẹwẹrẹ àdárà àràdé ọmọ òòsà bá a láya wẹrẹwẹrẹ àdárà àràdé ọmọ òòsà bá a bá bímọ wẹrẹwẹrẹ àdárà àràdé ọmọ òòsà bá a bá níre gbogbo àdárà àlàjẹ àlàyà àwa tá a jọbẹ àlọkọ rere àbímọ rere àkọlé rere àgẹsẹ rere gbogbo rere lánìí pé àrà láàmọ dá ní dáràn ẹlàbọrú orúkọ mi ni ọ̀mọ̀wé Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé tí mo jẹ́ ààrẹ agbéfága ilẹ̀ Yorùbá, jagunmólú àwọn àgbáyé, olùdásílẹ̀ ìjọ ìmọ́lẹ̀ olódùmarè àgbáyé tó kalẹ̀ sí ìlú Àlàdé nílẹ̀ Ìbàdàn níbí. ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ṣiṣẹ́. òpó atọ́ àsúrò ìwòrò fún ẹsẹ̀ o gbogbo aráalé iná ilẹ̀ ti gbọ́n títí gbà mẹ́ta máa pàdé ire láàmú rí o ire lójú owó rí ẹ̀yin ò ní kú èmi náà ò ní kú kájọ fà ìkú dẹ́gbẹ̀rà ire o. ẹ káàbọ̀ padà ẹ rí nǹkan táwa lọ sọ pé oníṣẹ̀ṣe kò lórin ta ló sọ pé àwọn ọ̀rúnmọlẹ̀ gan káàtì ẹ̀ ń kọrin fún ṣe rí gbogbo ẹ ṣe lọ ẹ ti gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn lóríṣiríṣi àti bórin ṣe bẹ̀rẹ̀ àti tó bí orin gan pàápàá gbogbo ẹ̀ láti mọ wọn lórí ìkànnì yín náà ni ẹ máa darapọ̀ mọ́ wa gbogbo ìgbà Agbọ́sẹsẹ Fáyalé TV lórí YouTube lórí Facebook àti Instagram àti TikTok náà ẹ máa darapọ̀ mọ́ wa ń bẹ̀ Agbọ́sẹsẹ Fáyalé yín náà ni o agbẹ́yìnkùlé máa ń yodù tó wù àgbọ́fálà ń wòkè ifá kan ò sí ní párá orúkọ tèmi tí mo jẹ́ adarí àti olùdásílẹ̀ ìkànnì Agbọ́sẹsẹ Fáyalé TV yìí ní jẹ́káyínfà àyẹ̀wòye tí mo jẹ́ ààrẹ asùnyẹrẹ títí ìgbà mẹ́ta tó máa pàdé ẹ̀yin ò ní kú o èmi náà ò ní kú ojú tẹ̀ fi wò wọ́n ò ní fọ́ etí yín ò ní di lágbára Olódùmarè ẹ̀ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ o ẹ̀yin ò ní kú èmi ò ní kú àjọ fà ìkú dẹ́gbẹ̀rà ni títí ìgbà mẹ́ta tó máa pàdé ire o ire kẹ̀ǹkẹ̀. Agbọ́sẹsẹ Fáyalé.